kábíyèsí Olódùmarè. Subhanallah min al-mizan wal hamdu lillahi min al-mizan la ilaha illallah min al-mizan Allahu akbar min al-mizan. Kábíyèsí Olódùmarè. Ṣàlàyé oníkálukú o létí ní tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ́ ní. Apology nínú ìbẹ̀rẹ̀ tó talẹ̀ yìí. tó ń tatẹ́ ní tẹ̀tẹ̀ pòpò abòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú. Ó náà ni pé ẹ̀mí ìbínú. tiẹ̀ lára. Ẹ foríjì mí. Kì í ṣe pé ìríran ríra ẹni. Kì í ṣe pé mọ́tò. Kì í sì ṣe pé wà ńlẹ̀ bẹ́ẹ̀. Apology mi ó dá lórí ọkọ àtìyàwó tí wọ́n wá sórí ètò yìí tíyàwó gbèwé ilé ọkọ tó gbé ńlẹ̀ tí ń sábọ̀ rẹ́rẹ́rẹ́ sọ́dọ̀ Oríyọmí Hamzat ńgbà tó kọ́ fẹ́ lọ fìwé yáwó àwọn ti tà ìtàn kọ́kọ́ ṣíṣe tọ́wọ́n bá tún ta ilé yìí àwọn lè mọ́ padà ṣe kankan mọ́nú ayé àwọn tó di ìjà ńlá láàrin ọkọ àtìyàwó tí gbogbo wa ń ṣàdúrà fún ìyàwó lórí ètò iṣẹ́ ìgbàgbé. tí mo ní kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ́ ní. ìdí àforíjì tẹ́ ẹ ṣe fún mi ni pé bí wọ́n ṣe ń pe nọ́mbà mi ni wọ́n ń pe nọ́mbà mọ́gàjí. bẹ́ẹ̀ làwọn kan sọ pé iye báyìí àwọn ò fún lórí Facebook nígbà tá à ń ṣètò lọ́wọ́. kọ́kọ́rọ́ alátẹ tí mo dẹ̀ turn down gbogbo ọ̀fà yẹn pátápátá. tó ń tatẹ́ ní. ẹ má bínú o kì í ṣe pé a tó tán o kì í ṣe pé ń sàn án lẹ̀ gan lára tàwa náà o ṣùgbọ́n a kàn jẹ́ onípinnu èèyàn pé bí n ó ṣe ní lásìkò báyìí pẹ̀lú ìtọ́ni Ọlọ́run ṣé báyìí ni kò ṣe lásìkò báyìí first quarter of the year 2023 a ní gba £1 lọ́wọ́ èèyàn kankan láti ṣàánú fún èèyàn kankan. obìnrin fẹ́ tẹ̀lọ́rùn ọkùnrin ò lè. àwa fúnra wa ìlà kọ́kọ́ fẹ́ ṣe first quarter. ìṣèpọ̀tà lè ṣe. Ọlọ́run sì ti ràn wá lọ́wọ́ a ti sọ̀pọ̀lọpọ̀ ní January ó ti ràn wá lọ́wọ́ a ti sọ̀pọ̀lọpọ̀ ní February ló sì ń parí lọ yìí tó bá tún ràn wá lọ́wọ́ tá a parí February a sì mọ̀ pé yóò ràn wá lọ́wọ́ torí pé òun ni alágbára tó lè so gbogbo. àtiwájọ gbé pọ̀ báwo lẹ̀. tá a bá tún wá borí February tá a tún wá borí March látìgbà náà lọ. àtúmọ̀nà ta ló mọ̀nà. ayé kì í wọkọ̀ tí ò lérò nú. orí ò fà fojú di ìwọ bèrè dẹ̀ni. ayé wọkọ̀ tí ò lérò nú. ẹ lọ gáràjì ọkọ̀ gan-an tọkọ̀ ó ti páàkì ilẹ̀ tọkọ̀ ọ̀pọ̀ tó tún jẹ́ gáràjì ọkọ̀ àwọn oníọkọ̀ àwọn ọlọ́kọ̀ èrò wọ́n wàá kó àwọn ẹgbẹ́ wọn bóyá kọ̀ǹdọ́ kan ni bóyá dírẹ́fà míì wọ́n á jókòó nú ẹ̀ ẹ bá ti wá rérò ń bẹ̀ ẹ wàá wọlé ẹ bá rérò bá ti wá wọlé wọ́n á máa sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀. bóbìnrin bá kọ̀kọ̀ sílẹ̀ o bóbìnrin kọ̀kọ̀ sílẹ̀. àkìtàn tó bá kún láyé dalẹ̀ sí. òmìnira gbogbo máṣúmátọ́. lẹ́yìn bá fẹ́ kí wọ́n máa dalẹ̀ bì kan ẹ má wulẹ̀ gbé sáínbọ̀dù bẹ́ẹ̀. ó ń gbà lọ bí ó sì. tẹ́ ẹ̀ bá ti fẹ́ wọn dalẹ̀ bẹ̀ mọ́ láwùjọ tí wọ́n ti tó jẹ́ pé ojú wọn ti mọ́ tó ọkàn ìgbésẹ̀ bá ti fi mọ́ wọn láwọn ò tún mọ̀ dà bẹ́ẹ̀. tẹ́ bá kódà ó jẹ́ pé àárín ọ̀dẹ yín lẹ́fẹ́ ká yọ sọ̀dà kìtàn ẹ̀yin ẹ gbìyànjú ẹ̀yin fúnra yín ẹ dalẹ̀ bẹ̀ fún bí ọjọ́ méjì mẹ́ta. tí wọ́n bá ti rí pé bẹ́ẹ̀ lẹ́ ń dalẹ̀ sí ẹ ti sọ́dà ẹ ti pè lákìtàn nù. ṣùgbọ́n ẹ̀dálẹ̀ ẹ̀bẹ̀ ọmọ tónítóní pọ̀sẹ̀ tí ọba yín pè lákìtàn. ìtumọ̀ yẹn ni wípé ìta gbé lọ́wọ́ táwa gan ṣe la ní ẹ bá wa dá sí. ìṣòro tó fẹ́ ga jẹ̀mí mi lọ. ọmọ jẹ́ wípé ìta lè jẹ ìlà fi ń lọ yín ọmọ jẹ́ pé ìta lè gbà ńlá ní ẹ wá gbà. ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run a ti fún ìyàwó yẹn ní 50,000 naira káàṣì lọ́lọ́ ni a rí fún káàṣì. káàṣì. bó fẹ́ lómìnira ó lè tún ju tẹ̀. káàṣì lọ́ọ́ kí n pè. no mi sọ tọ̀dọ̀ wa ni. ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ràn ṣùgbọ́n ẹ mọ̀. ṣùgbọ́n ọkọ ìyàwó tí ó gba 100,000. ṣùgbọ́n mi bó fẹ́ mi. ó yá fún alákàntì ẹ̀ka transfer rẹ̀ ó lóun ò lákàntì. lómìnira ó
ó lè tún jù. àkáǹtì tìyàwó rẹ̀ ń kọ́ ọ̀nà lákàǹtì. lórí àwọn ọkùnrin mi. ó yá lọ bá ẹni tó fẹ́ gba 100,000 lọ́wọ́ rẹ̀ gangan. òjé lóbìnrin jẹ́ fún lọ gbà àkáǹtì wọn wá pé wọ́n bá gbọ́. ó ní nọ́mbà àwọn ọ̀lọ́. ọ̀rá ti tó. lọ gbà àkáǹtì wọn wá à ń retí ẹ̀ tó bá ti má àkáǹtì wọn dé ó ti dé sọ́wọ́ àráǹdì báyìí ọkọ àtìyàwó àráǹdì ọkọ nìkan ló wà àráǹdì ó ti dà tó bá ti má àkáǹtì dé ẹ̀rí alẹ́ yìí náà la transfer rẹ̀ sí tá a pè àti bọ́ọ̀nù yùn. ọkùnrin tó bá gbọ́. tọ́ra ti tọkùnrin lórí bá a kò máa ṣòro. pẹ̀lú sùúrù tó jìnnà gan. pẹ̀lú ẹ̀tàn ohun tó bá wù ọ́ ló ń padà fi wọ́n lọ. ṣẹ́wárí tóbìnrin náà. wọ́n kì í ní sùúrù ni wàláì ọmọ tún lóbìnrin. bí ọmọ tún lọkùnrin tó jẹ́ wá jẹ́ fóbìnrin. ìyẹn obìnrin tó bá gbọ́n. bí ọmọ tún lọkùnrin tún wá jẹ́ fóbìnrin. wàláì bí ọmọ lajọ́ lọ tí wọ́n bá gbá orí ìwà mú báyìí orí lásán. ó máa ṣòro. yẹgbẹ́ sọmọdé ó máa sá. lẹ́yìn já àfa àbọ̀jẹ́ pásítọ̀ ó wá gbà kan. kọjọ́ ba kọjẹ́ pírẹsidẹ́ǹtì kọjẹ́ gọ́fẹ́ tí obìnrin bá gbá orí ẹ̀ mú orí lásán wọ́n fa orí wọ́n gbé sórí ẹsẹ̀. orí tó wá gbé orí ẹ̀ oh my god. bí ọmọ tún lọkùnrin tún wá jẹ́ fóbìnrin. ìyẹn obìnrin tó bá gbọ́. wọ́n mọ̀ béèrè kí ló kọ̀ rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀ẹ́dẹ́sì bó jẹ́ ń wo Google lọ́mọ sọ. bóyá kẹ lẹ́nu àwọn mi ò mọ̀. wọ́n mọ̀ obìnrin àmọ́ ó wá gbà kan. dúdú. ẹ̀yin obìnrin ẹ mọ̀ mọ̀ lágídí fún wa èèyàn ò dáadáa. ẹ wo adùn dín pẹ̀lú bàjẹ́. ọkọ mi lé yọ ọ̀rànjú kókókó ni ìwọ ló jẹ́ ọ̀rànjú tàtẹ́ni. ọkọ rẹ̀ ń bẹ lọ́ọ̀rẹ́. látẹ̀. wàláì tòun ta. wọ́n jẹ́ àhàlẹ̀ lọ káhàlẹ̀ bọ̀ kọ́ fọwọ́ lẹ́rán kọ́ ọmọ ìwà báyìí ká mọ̀ sọ̀n kankan. ṣàlàyé oníkálù. ọkùnrin mi burú tó bá fọwọ́ lẹ́rán tó wò yóò lo fòǹgùn lọ́yà lágídí ni. kọ́kọ́. máa bẹ́ èmi ò mọ̀ sọ́ọ̀rì ọkọ mi ẹ má bínú. wà látẹ̀. ẹ má bínú mo sáà ń bẹ̀ yín látàárọ̀ ẹ̀bẹ̀ òṣì ni wọ́n náà ń bẹ̀ wọ́n ẹ̀bẹ̀ òṣì amọ́rú yín ọlọ́ọ̀bẹ̀ yẹn òun rẹ̀ wá lé kokoko o sì tún nà lójú o sì lọ́ọ̀ ń bẹ̀ ọ̀bẹ o sì ń bú ni ó ń bú nu. èmi mọ ìyàwó mi tó bá ń ṣe sọ́ọ̀rì genuinely mo sì mọ ibi tí bá ń ṣe sọ́ọ̀rì wọ́n sàní à ṣe sọ́ọ̀rì wọ́n sàní à ṣe sọ́ọ̀rì ìmọ̀ dùn mí bàjẹ́ èmi náà wà sọ sáfù oh my god èmi náà wà ní mo ti gbọ́ èmi sọ́ọ̀rì wọ́n sàní à ṣe sọ́ọ̀rì ni ok náà kọ́kọ́rọ́ aláàtẹ̀. èmi náà wà ṣe bí ipọ́ tán tòun tàtẹ́ni. fúnra rẹ̀ ni ọmọ ọmọ béèrè pé kí ló ń ṣe máa yí káṣíẹ̀ ní asá ti jẹ́ ẹ̀ka sùn àti jí ṣàlàyé. ẹ̀ka sọ̀rọ̀ ni à ń sọ̀rọ̀ báyìí kọ́kọ́rọ́. òun náà ó sàlọ́rọ̀ tó náà fẹ́ gbọ́ lẹ́nu mi nígbà tó náà ò ṣe genuine sorry tí ò sorry genuinely ìwọ ìyàwó tó ń ṣe sorry lọ́wọ́ báyìí tó yẹ pé sorry pàmì kú ló ń ṣe sorry ìsọnu ọ̀nà ọmọ lójú òsì ṣe sorry. kọ́kọ́. ẹ sorry ìwọ náà sorry. ẹ sá mọ́ bínú. ìwọ náà sá mọ́ bínú. kí ló dé. àgbẹ̀wò ní sorry. àbòdè lọ́rùn ṣàlàyé oníkálukú. ohun tẹ́ fi gbé ọ̀rọ̀ yẹn jáde ohun tẹ́ fi gbé jáde gan lásán as in ohun tí ó tẹ́ fi gbé jáde ohun tó yẹ pé oyún ọmọ ìbílẹ̀ rẹ pé kí ló ṣe fún mi lẹ́ẹ̀kan náà ní tí ẹ̀rẹ́ ti pọ̀ sí i. irú ohun wo ni wọ́n fi gbé jáde. wọ́n lọ́hùn wọ́n gba tírénì. kọ́kọ́rọ́ alátẹ̀ tòun tàtẹ́ni. owó alátẹ̀ tòun tàtẹ́ni. ẹ sáà má bínú wọ́n ti kọ́ ẹ sáà má bínú. àbòdè lọ́rùn ṣàlàyé oníkálukú. kọ́kọ́. àwọn ọkùnrin míì náà sì wà tó yẹ pé ọ̀yẹ́ wọ́n wà láàrin èèyàn. owó alátẹ̀. ó bínú sí ìyàwó rẹ̀ ojú wa ń sáná pàkópàkópàkópàkó. lórí ìkíni. obìnrin ló bínú sí tó báyìí sọ para rẹ ni àánú ẹ ṣe mí àti gbé bá rélé ojú bẹ́ẹ̀ lọ lásìkò. tòun tàtẹ́ni. ń bínú yà ara rẹ lè mọ̀. tòun tàtẹ́ni. tẹ̀tẹ̀ pòpò. lẹ́yìn kó dọ́ọ̀sì ẹ̀ dànù ṣé bí ìyàwó rẹ ní ń bú ọ ṣé ìyàwó ni kò bú ọ ni ìyàwó rẹ bú ọ wá bínú tó bá wọn ṣé ìyàwó ni yóò bú ọ ni ṣébí tiẹ̀ náà ni yóò bú ọ ṣémi àti ẹsẹ̀ ẹgbẹ́ ni èmi àtàwọn ẹ̀gbọ́n rẹ lẹ́gbẹ́ àbúrò rẹ tó jù lọ lọ́ba fẹ́ kí ló bá débi ọ̀dọ̀ àbúrò alábúrò tẹ̀. lára kọ́kọ́rọ́ alátẹ̀. ńgbọ́ bá ti fọ́mọ ọlọ́mọ ó sọ̀rọ̀ lóró fa. obìnrin ṣe kílè mọ ọjọ́ orí fún mi. ọjọ́ orí kéde ọjọ́ orí lásán tó ń wò ní kì í ṣẹgbẹ́ lọ́jọ́ orí àánú ẹ̀ ń ṣe mí ọ̀gbórí ọ̀gbádé ni ọ̀n báyàwó rẹ̀ já obìnrin lòún rí fín báwọn tó bá lọ gbé ṣọ́ọ̀bù rẹ̀ fẹ́ tó ju ọ lọ ńkọ́. ṣàlàyé oníkálukú. orí ọ̀gbádé ó sọkúsọ òsì. tiẹ̀ lára. ẹnìkan ń bú obìnrin ní ọ́fíìsì wa bí obìnrin ló ń bú báwọn tó bá gbé ṣọ́ọ̀bù rẹ̀ fọ́gọ̀ ọlọ́pàá ńkọ́ wọ́n ti nà ọ́ pa tán wọ́n tó lóore tó sí. èwo ṣọ́ọ̀bù ó ní mọ́ bí jù bá ń lọ. ẹ̀yin àmọ́ ẹ má bí mi náà mọ̀ kí n má yọra mi lẹ́nu. tẹ̀tẹ̀ gbogbo àbòǹdè lọ́rùn ṣàlàyé òní. Mọ́gàjí wọ́n ní you are too serious today wọ́n ní what's your problem.
ṣé o ní 2% tán àbí 3% yà tó ok. tòun tàtẹ́ ní tẹ̀tẹ̀ gbogbo abòǹde lọ́rùn ṣáláyé. ó yẹ jẹ́ àlọ́ pápápá àwọn tí Denmark wọ́n wà lórí ètò yìí lálẹ́ yìí àwọn oní POS wọ́n wà lórí ètò yìí lálẹ́ àwọn POS kí wọ́n wá ṣe lásìkò yìí ó tẹ́ ti gba gbogbo owó wa tán àwọn Royal Comfort wọ́n wà lórí ètò yìí lálẹ́ yìí Club Connect wọ́n wà lórí ètò yìí lálẹ́ yìí The Genius Camp wọ́n wà lórí ètò yìí lálẹ́ yìí àti Access College of Advance bọ́n ṣe kọ́ náà nìyẹn o wọ́n wà lórí ètò yìí lálẹ́ yìí ọ̀ya àwọn àlejò wo la ní kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ́ ní owó alátẹ tòun tàtẹ́. gbogbo ènìyàn tó ń gbìyànjú àti dorílé lórí kó má gbàgbé òrùlé tó fini lọ́kàn balẹ̀ nígbà gbogbo nítorí pé òrùlé gangan la bá pè nílé stone coated roofing tiles tó ń jáde láti ilé iṣẹ́ D-Damark ní òrùlé ìbólé tó fini lọ́kàn balẹ̀ kì í jóná bẹ́ẹ̀ lómi ò kì í bàjẹ́ ebe mọ̀ pé ẹni bá mojú ògùn ló ń pa bìnírè òrùlé ìbólé stone coated tó jẹ́ ojúdá ló ti wà nílẹ̀ bíbà ní ilé iṣẹ́ D-Damark tó wà nílùú Ìbàdàn àti ìlú Èkó onírúurú òrùlé ìbólé stone coated tó bá wù yín lẹ́ẹ̀bá pàdé lọ́dọ̀ wọn pẹ̀lú owó tí ò gúnpá classic bond minano àti wooden single black ni wọ́n ń tà ní 3,850 wooden single black and white 3,900 naira ẹ̀dínwó jọjọ ló bá dé lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá ṣetán tẹ́ fẹ́ kan lé ẹ kàn sí iléeṣẹ́ D-Damark tó wà ní Àbáyọ̀mí Ìwó road Ìbàdàn tàbí plot 7 block K Àpápá Oṣòdì expressway Ìsọlọ̀ beside Alábùkún building nílùú Èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0807 999 1986 tàbí 0807 999 1993 60 years warranty ló wà lórí òrùlé stone coated tẹ́ bá rà ní iléeṣẹ́ D-Damark. ẹgbẹ́ alágbo àmúyẹ àgbáríjọpọ̀ gbogbo ẹgbẹ́ alágbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ka ti Ọ̀rànyàn Ìbàdàn yóò ṣe àjọ̀dún ẹgbẹ́ wọn pẹ̀lú fífi àmì ẹ̀yẹ dá àwọn èèyàn jàǹkànjàǹkàn ọ̀tọ̀kùlú ìlú lọ́lá ní Jímọ̀ ọjọ́ 17 oṣù kejì ọdún 2023 yìí pápá ìṣeré Wesley College Elékùrọ́ Ìbàdàn ni ó ti wáyé ní déédé aago 10 òwúrọ̀ lè tó bẹ̀rẹ̀ bàbákàlẹ̀ ọjọ́ náà ni Mọ́gàjí Abdul Lọ́ládọ̀tun Amóbíkan ààrẹ alágbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyá ọjọ́ náà ni màmá wa Alhaja Falila Alẹ́sìnlọ́yẹ spiritual father of the day àràbá ilẹ̀ Ìbàdàn àgbáòye ọ̀dẹ́gbọ́lá Ìfálérè pẹ̀lú àwọn ìyá wa dáadáa lẹ́nu sí àgbo yìí bíi olórí alágbo ilẹ̀ Ìbàdàn Alhaja Sílífà Tadéoyè Alhaja Dayat Asimiyu. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà. yes sir ẹ jẹ́ kí a mọ̀ yín sà. orúkọ mi ni Adékúnlé John Ọ̀ṣíbódù. bàbá a rí yín lórí ètò ìsà kí ló gbé yín wá. ẹ ṣé sà mo tọrọ àforíjì lọ́wọ́ yín lọ́wọ́ ọmọ Nàìjíríà pé mi ò jáfáfá nù Yorùbá so ẹ jẹ́ kí n mix ẹ. ẹ mix ẹ kò sí wàhálà. ẹ dẹ̀ mo tọrọ àforíjì pé kẹ́ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kọ wo fídíò yìí just about 2 minutes. okay. Is it there? Okay, bàbá ẹgbẹ́. ìyẹn ni ó ti wà lórí system wa tẹ́lẹ̀. former káfíńsì wife introduction. mi bẹ́ẹ̀ ni sà. Oh yeah, let's start with that. Bàbá ètò tí a fẹ́ ṣe lálẹ́ yìí kò ní sound àbí? Okay. eléyìí dẹ́ ni sound ó dẹ̀ ti switch ẹ̀ off by. ó yẹ kó ní sound then. ó ní sound. wá yẹ kó. àǹfààní láti máa bẹ́ẹ̀ bá ń gbọ́ wa tẹ́lẹ̀ nígbà ọ̀pọ̀lọpọ̀ lórí kọ́kọ́rọ́ alátẹ ẹ̀ kí n lè wò wá ní alẹ́ yìí àlejò wa àkọ́kọ́ wọ́n ní tó wo àwọn jù ni pé kí ọmọ Nàìjíríà kọ́kọ́ wo ohun tí àwọn tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí gan-an ẹ̀yin náà lè máa bọ̀ lórí Facebook wa Àgídìgbò 88.7 FM ẹ ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ sáré wọ bẹ̀ ẹ wo bẹ̀ báyìí wọ́n ní tí ká fi bẹ̀rẹ̀ nu ok ó yá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí play rẹ̀ ẹni tí ẹ̀ ń wò ló tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹni tí ẹ̀ ń wò lójú òran yín yìí àwọn ni wọ́n jókòó yìí àwọn ni wọ́n sọ̀rọ̀ fúnra wọn wọ́n fi ara wọn hàn wá bí ẹ ṣe ń wò wọ́n yẹn mi tí mọ tí wọ́n fẹ́ ká mú jáde ṣùgbọ́n ẹ máa wò lọ wọ́n ní káwọn tiẹ̀ tó sọ nǹkan kan àwọn fẹ́ kọ́mọ Nàìjíríà kọ́kọ́ wo àwọn náà bí àwọn ṣe rí mo dẹ̀ fura pé n tó sọ wọ́n dà bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí
ẹ wò ẹ ti rí bí apá wọn yẹn ẹ ti wo bí ẹgbẹ́ wọn lọ́lẹ̀ ayayayayaya òkè ń tán jáwé ìwọ ọ̀tẹ̀ náà o owó ọ̀tẹ̀ o òkè níbi ẹ̀kẹ́ wọn ìpínlẹ̀ yẹn tún wà ń bẹ̀ láìpẹ́ ẹ̀ fi bí ojú yín náà hàn wá kí ló ṣe gbogbo ara yín báyìí náà lè fẹ́ sọ àbí. bẹ́ẹ̀ni. sir. ọ̀rọ̀ náà gùn gan ṣùgbọ́n àáṣẹ́kù ní kéékèèké torí wọ́n ti sọ fún wa pé oye ìṣẹ́jú mélòó la ní láǹfààní ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi ò ní ex-wife mi wife mi Rónkẹ́ ó dẹ̀ ti bímọ 2 fún mi ìrìn àjò náà bẹ̀rẹ̀ ní 2007 bó nǹkan tí mo kọ́kọ́ fẹ́ announce ni pé kí ọmọ Nàìjíríà kọ́ jọ mo bẹ̀ wọ́n kọ́ bá mi gba ọmọ mi lọ́wọ́ ẹ̀ gbogbo èyí tó ṣe tẹ wò nínú fídíò yẹn ó ti ṣe yẹn ọlọ́ndẹ̀ ti fún mi níwòsàn kọ́ bá mi gba ọmọ mi lọ́wọ́ ẹ̀ ìtorí pé in addition to bó ti ṣe dí pẹ̀lẹ́ mi fúnra mi ó ti fẹ́ bayé àwọn ọmọ mi jẹ́ ó ti kọ́ wọn nírọ́ ó ti kọ́ wọn ó lè gidi tí ò ń ṣe of very ordinary level highest level àwọn ọmọ mi ti mọ burglary wọ́n ti lè bọ́gù ilé àfi tó ọba fẹ́ fi hàn síta ó ti sọ ọmọ mi dole òun fún rẹ̀ tó bá sọ̀rọ̀ 3 fún yín gbogbo 3 irọ́ ni irọ́ ló pọ̀ jù ńbẹ̀ gbogbo nǹkan àti kọ́kọ́ lọ sálé sílé àti mo ti wá lánàá gbogbo nǹkan tó ṣẹ̀ ń dìnnà yìí nsìn ó ti jẹ́wọ́ fáwọn kan láàrin Ìbàdàn yìí brọ́dà mi kan àjọ lọ Unilag àjọ ṣe first degree àjọ ṣe masters he is even a lawyer òun tún padà lọ ṣe law even though he is a pastor ó wà ń tán bí nsìn ó tẹ̀lé mi débì ó ti mọ̀ wá láti kékeré nígbà tí mo mú un lọ sí London kó lọ bímọ based on health condition a lọ ṣe scan a rí pé ọmọ last born mi yìí Paul ó wà níbí based on scan tá a ṣe a rí pé ọmọ yẹn position ọmọ yẹn ó léwu fóun náà either kó ṣe CS fún àbí kó tiẹ̀ bá lọ náà ló jẹ́ láti bí ta ti lọ ṣe scan ni mo ti gbé lọ sí British High Commission wọ́n lo file mi wọ́n fún visa 1 week to delivery la dé London ó dẹ̀ bímọ ẹ̀ láyọ̀ àtàlàfíà láì ní iṣẹ́ abẹ no CS nothing but àwọn doctors yẹn wọ́n ń béèrè lọ́wọ́ mi pé kí ló ń jẹ tọmọ yẹn fi dé ibi tó dé yẹn but to cut the long story short ó ṣàbímọ láyọ̀ àtàlàfíà so as of today ẹ̀bẹ̀ tí mò ń bẹ ọmọ Nàìjíríà kọjọ kó bá mi rescue àwọn ọmọ mi kó tó di nǹkan tìjú I'm from a very well to do family kì í ṣe pé a ní púpọ̀ ṣùgbọ́n àṣà gbé nínú Ìbàdàn yìí lásán àwọn family mi people know them mi ò fẹ́ kó jẹ́ lórí àwọn ọmọ mi lọ ti máa borúkọ yẹn jẹ́ òun dẹ̀ ti train wọn while I was living abroad ó ti train wọn lóríṣiríṣi ọ̀nà to make matters worse ó ti train wọn láti hate me just because ó fẹ́ pa mí mo dẹ̀ sẹ́ pé mi ò lè bẹ́ẹ̀ gbé mọ́ kì í ṣàkọ́kọ́ tó máa kọ́kọ́ kó gbẹrú lé lọ rèé ó ti kọ́kọ́ kó kan mo wà l'Amẹ́ríkà agent tó ń gbowó lé tí mo kọ́ lẹ́kọ̀ọ́ ló ń sọ fún mi pé ìyá alágbájá máa wá láti Ìbàdàn mo dẹ̀ ti gbalé 2 bedroom flat fún Ìbàdàn mo furnish ẹ̀ mo ṣe everything ó ní ó máa wálé ó tún wá kẹ́rù ó tún wá kó gbẹrú lé lóòótọ́ mo sọ pé kò dá kílé má máa gbóhùn àwa nìkan là ń dá gbélé wa tẹ́lẹ̀ but ẹ gbàyàn sílé gbogbo ẹrù tó bá wà nísàlẹ̀ ẹ kó sókè kẹfì sàlẹ̀ rent owó tó ń gbà ń bẹ̀ òun ló ń sẹ́ndì sóhun fowó lé tó ń bá sẹ́ndì sí èmi á sẹ́ndì owó sí fúnra mi láti Amẹ́ríkà mò ń sẹ́ndì owó school àwọn ọmọ mò ń sẹ́ndì owó regularly and I don't want to swear by anything by God but ibi tẹ́mi fẹ́ kì í ṣe torí tiẹ̀ torí mo fẹ́ràn àwọn ọmọ mi gidi gan. bàbá kí ló ṣe yín gan tẹ gbogbo tá a rí. acid ok nígbà tí mo dé mo ti miss track yẹn díẹ̀ nígbà tí mo dé láti America 2017 I touched down at the airport 5 a.m. before 12 mo ti dé Ìbàdàn yìí because I was eager to see my children after 7-8 years. You was eager to see your family. My family including your wife. No ó ti ṣe nǹkan kan gbà yẹn tó ti ṣẹ̀ mí wọ́n ti fóònù mi l'Amẹ́ríkà pé ó ti wá sí Èkó lẹ́yìn tí mo rent ilé fún bí tí mo fọ́ níṣẹ́ wọ́n ló wá sí Èkó wá kó gbẹrú ilé ó kó wá bí so we already had a problem
but èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan tó máa blow up sí level yìí ni anyway mo dé Ìbàdàn lọ́jọ́ tí mo dé láti Amẹ́ríkà gbà tán fún mi níwèé tí màá fi wá kó family mi tí màá fi wá mú wọn àtàwọn ọmọ wọn fún mi and it's getting too long mo bá decide àti wálé fúnra mi gbà tí mo délé ó bá bẹ̀rẹ̀ sí kó àwọn ọmọ sá fún mi mo pe gbá mo pe àlejò mo pe ẹ bá mi bẹ̀ kó máa kó padà bọ̀ lẹ́kọ̀ọ́ mo dẹ̀ ti dé nsìn yìí kò sí problem ṣe ló ń kọ́ àwọn ọmọ sá fún mi tó ń sá fún mi kò jẹ́ mọ́bí tó ń gbé anyway there is a woman coming Adeniji area Arárọ̀ mi ń bẹ̀ ni woman náà wà ó ra ọmọ mi tó ń rìn gbèrègbèrè òun gba 30,000 lọ́wọ́ mi òun gba 50,000 lọ́wọ́ mi kò rán ọmọ lọ school she is an illiterate complete illiterate let me just put that there even primary school gan kò kà bóyá wáyé so mo wá bẹ̀rẹ̀ sí link ẹ̀ ń gbé ṣé torí ẹ̀mọ yóò value education ló ṣe ń jẹ́ káwọn ọmọ mi rìn káàkiri woman yẹn had to put my children in school paid for them and took them like our own children was feeding them because they were not well fed anyway woman yẹn a confam fún yín pé ó fẹ́ lè máa sọ pé òun hate ọmọ mi daughter mi Praise torí ó ní irọ́ ẹ̀ ti pọ̀ jù and this is the woman that trained her. ìgbà tẹ wá délé ìgbà tí mo fẹ́ mọ̀ bó ṣe dá nǹkan sí náà. ìgbà tí mo woman yẹn bá intervene wọ́n bẹ́ẹ̀ pé kó padà sékòó ìgbà tí àwọn ọlọ́pàá tí mo fọ ọlọ́pàá mú eventually àwọn ọlọ́pàá béèrè lọ́wọ́ pé kí ni dé tó bàbá yìí ò ní pé òun ò gbà ẹ́ padà mọ́ ó ti ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ but ó ní pé ó ti tán pé kó máa kó padà pẹ̀lú àwọn ọmọ ńlé ní ó bá sọ fún àwọn ọlọ́pàá gbà yẹn pé wòlíì kan sọ fún òun pé tèmi bá ti dé mo máa gbọmọ lọ́wọ́ òun mo máa lé òun dànù. mo ń bọ̀ títí ti dé títí alágo. tẹ̀tẹ̀ pòpò àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní ti. ẹ má bínú dáàdi. no problem sir. eventually wọ́n wá sọ fáwọn ọlọ́pàá pé ẹ gba ọmọ ẹ lé òun dànù. ó ní pé wòlíì kan ló sọ yẹn fún un àwọn everybody kọ́ rẹ́rìn ni pé ìyẹn ò wà tenable in law anyway èmi ò tiẹ̀ plan yẹn náà anyway now the only thing ni pé woman tí mo sọ Mrs. Adeniji tó gba ọmọ mi tira in my absence woman yẹn wá convince ẹ̀ pé kó padà sọ́dọ̀ mi I think kò dénú ẹ̀ kò fẹ́ padà bóyá based on nǹkan tó ti ṣe ni èmi dẹ̀ ń sọ openly pé mo ti forgive ẹ̀ tó bá jẹ́ tẹrù tó wá kó lẹ́kọ̀ọ́ ó tún ta mọ́tò mi mọ́tò tí mo fi lẹ̀ ń lé ó ta now woman yẹn ṣá convince ẹ̀ ó padà àsìkò with a plan kò tí tó 2 months tó padà àsìkò mo ti register àwọn ọmọ sí school lẹ́gbẹ̀ẹ́ lé mi mo ti ṣe everything ó wá mobilize àwọn tọ́ọ̀gì wá láti Ìbàdàn wá sẹ́kọ̀ọ́ èmi ò tiẹ̀ mọ̀ mi ò fura bọ́dọ̀jọ́ yẹn I've been fasting for 12 hours mi ò lágbára kankan mọ́ mo wá nǹkan tó máa jẹ lọ náà ni mo ṣiṣẹ́ lọ àti mo dé ìrọ̀lẹ́ around 7 p.m. ọmọ mi Paul yìí ló wá pàdé mi as usual màá fi so many things kọ́wọ́ wálé oúnjẹ nǹkan kan even though oúnjẹ wà nílé o bí ṣe wọlé tí mo ti gate tí mo wọlé báyìí mo kàn rí tó dá acid sí mi lójú ni that the first and about the last thing I saw mi ò get ara mi wọ́n from that point òun ó pè lára like 4 people ìtò ṣẹ̀wá ń deny ó ti jẹ́wọ́ even my brother here tó wà ń ta ń bí nsìn ó ti jẹ́wọ́ fún pé òun mọ̀ pé òun ṣẹ̀ mí ó ti wá ń bẹ̀rẹ̀ sí deny ó ti jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá already but my family said ìtorí àwọn ọmọ kí n má pursue kí ní ìdè court because I was ready to go to court about it but nígbà yẹn àwọn family mi sọ pé kí n má pursue ẹ̀ kí n fi àwọn mọ́lẹ̀ visa rèé tó fi lọ ìlú òyìnbó and my daughter ẹ̀gbọ́n Paul ńgbà tá lọ bí Paul sí London pé kóun má bàa kú lèmi ń dù. dọ́tà yín àwọn kọ́nà bí. òun náà ni àwọn ọmọ méjì ló bí fún mi dọ́tà mi Praise wọ́n wà ń bí Praise àti Paul la lọ bí amú dọ́tà mi yẹn dání lọ àwa mẹ́ta la lọ àwa mẹ́rin la padà wálé after 3 weeks. In a nutshell bí ṣe lọ́jọ́ yẹn tí mo dé it was January 31st 2020. gbàtà dákìní yẹn lù yín kí náà. eré ni mo pe o wọ́n ti gbogbo window káwọn next house àwọn neighbor mi kọ́ má bàa gbọ́ bí mo ṣe ń pariwo wọ́n ti plan everything oyin
ìyẹn ń gbọ́dọ̀ ẹ̀ ìyẹn ti ń ṣòwò nàbí ń sìn nǹkan tó fẹ́ fi rán ọmọ mi nìyẹn. oyin yẹn báwo ló ṣe jẹ́. ó ń sọ ọ̀rọ̀ ẹnu méjì ló sọ fún mi Adéníjì ń pé òun lòún bí ń pọ̀ mọ́ òun ni òun filẹ̀ fáwọn family mi kí n má bàa mọ̀ because ọmọ yẹn ń sìn is about 23-24. but bàbá sáwọn ni first wife yín. no èmi níyàwó tẹ́lẹ̀. okay. I was married before. okay. The only child of that marriage lives abroad also. okay. Australia ló ń gbé. okay. bẹ́ẹ̀ ṣe wáyé ẹ ti padà wá láti states Nàìjíríà ní abẹ́kọ̀. bẹ́ẹ̀ni tí n bá travel at all just before a short visit. okay. How many years lẹ́ ló ń bẹ̀ yẹn. Like about 8 years. 8 years. No, but before then mo máa ń lọ company máa ń rán mi lọ. okay. mo máa ń lọ my own. okay. on one of the occasion I took her. okay. bí how many years ni ẹ fi wọ́n lẹ̀ tẹ́yìn wà ń bẹ̀ yẹn. About 7 years. ni wọ́n fi wà ń bí tẹ̀ wà ń bẹ̀ yẹn. but mi ò ní sọ pé mo holy so much even if I don't call her màá call torí àwọn ọmọ mi at least once in 2 weeks. ó pẹ́ jù nìyẹn. báwo lẹ ṣe rí wọn báwo lẹ ṣe pàdé wọn tẹ́ fi fẹ́ra yín. ilé mi lẹ́kọ̀ọ́ okay before then just before then ibi tí mo rent ilé sí next street tó wà sí street mi tí mo rent ibẹ̀ ni òun ti ń ṣiṣẹ́. irúṣẹ́ o. hairdresser ni. okay. hairdresser ni mo kí n tó travel the one I now went for a long time because tẹ́lẹ̀ short at least mo ti lọ US and Canada more than 4 times kí n tó lọ settle nbẹ. okay. ohun yìí gbogbo ìgbà tí mo lọ nígbà yẹn ìgbà tí mo wá lọ long time mo ti ra dryer fún mo ti ra there are things tí mo ti gbé wá láti America torí fún iṣẹ́ hairdresser mo kan container fún cost me about 70,000 irú container tí wọn bá fẹ́ ṣe ń sìn kò lè less than 200,000 ó ta gbogbo ẹ̀ jẹun ni. ẹ sà ọmọ yín first born. bẹ́ẹ̀ni tó wà abroad. no tó jẹ́ ti táwọn bí. ok méjì tó bí fún mi wọ́n wà ń bí. you can show them. how old ni first one. Praise is 14. 14. yeah obìnrin. okay. Paul ọkùnrin ta lọ bí sí ìlú òyìnbó 13. 30. ó ṣe 13 December yìí. okay. Praise ma 15 ní May this year. àwọn ọmọ yẹn ni n tẹ bá wa báyìí. bẹ́ẹ̀ni nítorí for number 1 ó ti ń báyé àwọn ọmọ yẹn jẹ́ lọ díẹ̀díẹ̀ tí ó hàn she's a very quiet person very very quiet but nǹkan tó ń gbé nínú ẹ̀ ó lágbára gidi gan. mi up till now yìí ń dàbí dream lójú mi ni gbogbo nǹkan tó ṣe fún mi yìí ó dá pé mo ń lálàá ni up till now. mi ò mọ̀ pé ọmọ ẹni tí mo mú lọ ìlú òyìnbó torí pé kó má bàa kú kó má bàa ṣe CS fún ẹni tó bímọ méjì fún mi ó lè ṣerú nǹkan tó yẹn fún mi up till now I can't believe it. okay sir mo bọ. abòǹde lọ́rùn ṣáláyé. madam ẹ kú kalẹ̀. ẹ kalẹ̀ ma ọmọ ìlú wo ni. ọmọ Ọ̀ṣun state ní mi sà. ọmọ ìlú wo ni sà. Ìjẹ̀bú lèmi. Ìjẹ̀bú ni Ogun state. Ogun state. níbo lọ́dọ̀ yín lọ́ṣun state. Iléṣà. Iléṣà ni. bẹ́ẹ̀ni. okay. abòǹde lọ́rùn ṣáláyé. Ondo ló gbé dàgbà Ondo ló ti train ẹ. okay. Ondo town. okay. ó lọ Iléṣà rí until tí mo gbaṣẹ́ international breweries ni mo ṣe kó wọn lọ Iléṣà for some time. okay. I was marketing manager for international breweries Iléṣà. okay. years back. before you travelled. bẹ́ẹ̀ni sir. tó ń ta tẹ́ni. ẹ káàlẹ́ ẹ káàbọ̀ sórí ètò. látàrọ. ó yá. kú alátẹ. tó ń mo fẹ́ ọ pos dà. ẹ má bọ̀ inú ń bí mi Bobby níta bá ṣe fún yín tẹ́ fi ń ra owó ní epo Bobby. tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹ́ni owó alátẹ. níta ṣe fún yín tẹ́ fi ń ra owó ní epo. àwa kọ́lá ara ó lè kú tẹ ẹ mọ̀ pé orílẹ̀-èdè tá a wà ní bẹ́ẹ̀ bá ṣe sọ́nsọ́ fún wọn ò ní darí lóhùn wọn ni kò sí ni nǹkan tó ń sọ nìyẹn. ìbò lẹ ti wá ń rówó tẹ. àwọn ìyá tẹ wọ́n ń ta orógbó gan tí wọ́n ní káàṣì díẹ̀díẹ̀ 20,000 30,000 tẹ bá fún wọn lówó lé wọn ní kó fún wọn ní kò fún yín Nàìjíríà ti di pé à ń ra owó. ẹ ń wọnú ọjà ní ìsìtẹ́ ń ra owó kiri. à ń ra owó káàkiri ni a ẹ̀ṣẹ̀ máa lọ gbó ìgbà kan ni mo fẹ́ gbó ẹni tó bá lọ di ATM sìn àbí POS sìn mo fẹ́ ra owó ni everybody ń ta owó sìn ni
bó ló ṣe wá pé ẹ̀yin oní POS lọ́dẹ̀ ti dolówó báyìí ẹ̀yin ló kú tẹ̀ fi ìyá jẹ wá bó ṣe wù yín. ìyàkọ́ mo ń chat ẹnìkan ẹnìyẹn ó máa ní owó agent wa ní o but microfinance bank ló ń ṣe mo wá ní kó fún mi ní 100,000 ó ní máa fi 10,000 ó ní ìwọ tí mo gbé POS tí mo kọ ẹ wọ́n ṣe máa ṣe ó ní kò sí ẹ̀dá mi lóhùn mọ́ so lórí 100,000 naira 10,000 àwọn èèyàn ń gbà lórí ẹ̀ so which is 100 naira wọ́n ti gbà lórí 1,000 níbi tó ti fẹ́ lọ gbà so tóun náà bá fẹ́ fowó yẹn ṣe owó tó fẹ́ jèrè so definitely òun náà fi bí 100 naira sí ní àáfin rí pé àwọn èèyàn wọ́n ń gba 1,000 ní 200 naira because níbi táwọn náà ti lọ gbà wọ́n ti san 100 naira so àwọn náà fi 100 naira sí ló fi jẹ́ 200 làwọn èèyàn fi ń gbà ní gbòòrò báyìí. tó tẹ́ bá fi gba 1,000 lọ́wọ́ yín nìsín 200 láfi lé. 200 inú ẹni tó bá ń rówó gbà lọ́fẹ̀ẹ́ nìkan ló lè ṣe 100 naira. bẹ́ẹ̀ mú ìyá ilẹ̀ yìí dọ́dọ́. 200 ní ọ̀sán a ti já àwọn èèyàn wa ti dolówó gan-an. àwọn agents wa ti dolówó à ń sọ pé iléeṣẹ́ better life àwọn ajá yín tán ẹ máa gbé everybody lébẹ̀ ni. ní gbàdúrà kọ́rọ̀ olówó ọ̀rọ̀ nù o. ní òun máa rọ̀ tó bá ti rọ̀ báyìí méèkì owó ń bẹ̀ ju bó ṣe. mọ̀ pé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ 100 naira là ń ṣe 10,000 naira. nísìnyí ẹni tó bá ní 20,000 naira lọ́wọ́ lágbélé wọn olówó ni o. sọ lè padà sí ṣe tẹ́lẹ̀ bí kan bá padà. yóò padà. tó ajẹ́jà náà ti dùn mí ro lẹ́nu. no ó máa padà láìpẹ́ wọ́n ti sọ pé ká máa náwó náà lọ dáadáa báyìí wọ́n ti sọ pé ká máa náwó wa lọ́wọ́ àti titun. kí ni better life wá ní fún wa nípa gbóhùn tá à ń sọ yìí. ẹ á sọ fún wọn pé ilé-iṣẹ́ titi wa àwa máa gbé àwọn agent wa débẹ̀ ni àwọn èèyàn wa táwọn ń kó lẹ́yìn better life ní títí wa ẹ̀rí táwọn èèyàn bá dé ọ́fíìsì wa ọ́fíìsì ò tán náà yòyòyò kí ló ṣẹlẹ̀ ni pé àwa ò sí fún yòyòyò a máa fún yín ní original copy yín ẹ lọ download app wa tẹ́ bá download app wa ẹ lè ra data ẹ lè subscribe GoTV DSTV everything lẹ lè ṣe ní ìrọ̀rùn ní owó péréte iná láti ṣe sórí app yẹn àwa fẹ́ kí ó better for everybody ní ẹ fẹ́ kí everybody máa kó máa ṣe and then adẹ̀ tún fẹ́ sọ fún wa ní pé POS wà lọ́dún tó lọ àwọn èèyàn wa tá a kọ́ nípa POS tí wọ́n mọ̀ tí wọ́n fi ṣiṣẹ́ tí wọ́n jèrè a fẹ́ dá wọn ní ẹ̀kọ́ bí wọ́n tún ṣe lè ṣòwò tí wọ́n lè jèrè kì í ṣòwò POS nìkan ẹ̀ bá jẹ́ aránṣọ tẹ́ wá gba POS ẹ̀ bá jẹ́ anything tẹ́ bá máa ṣe ní ọjọ́ on the 14 ọjọ́ Valentine so ní ICC hall la máa lò ní UIMB so ibẹ̀ la fẹ́ lò láti aago 10 títí di aago 11 àárọ̀ la fẹ́ dá àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ àti lọ gba ọ̀gá wa kan tó mọ̀ nípa tó mọ̀ tinú ìfún business Joy Akindolu so àwọn ni wọ́n á dá wa lẹ́kọ̀ọ́ bí a ṣe lè ṣòwò ìgbésẹ̀ wo ló yẹ ká gbé tá a bá fẹ́ ṣòwò ìgbésẹ̀ wo ni ó yẹ ká gbé báwo la ṣe yẹ ká ṣe and then ní ọjọ́ yìí àwọn ọ̀gá wa ń bọ̀ wá tí wọ́n máa ta POS fún wa ní 15,000 naira ní ọjọ́ yìí anybody tó wá ti wá 15,000 naira ni a pè gbogbo àwọn agent wa pé ẹ máa bọ̀ wá sí ICC hall ní UI second gate mẹ́rin tí wọ́n bá ti débẹ̀ ní aago 10 àárọ̀ títí dé bẹ́ẹ̀ ni. ẹ fi nọ́mbà yìí ta tí wọ́n pè é sí. a wà ní iléeṣẹ́ wa wà ní opposite First Bank ọjọ́ ń bì nọ́mbà wa náà ní 070 34 56 3210 lẹ́ẹ̀kan sí 070 34 56 3210 ẹjọ́ chat mi ní online ní kó pọ̀ ẹjọ́ kọ́ yẹn ó máa ń ṣe bákan bákan. bẹ́ẹ̀ ẹ wá ra POS lọ́ndì 14 ọ̀fẹ́ ni. wọ́n ti bẹ́ẹ̀ ba fóònù àlàyé jẹ́ owó kúkú wà nílẹ̀ àti pé fóònù ẹ̀ ọba bàjẹ́ kó kú bàjẹ́ lásìkò yìí o ọ̀dàgò ìwájú ní ọkùnrin yìí ọkùnrin ó POS ọ̀dàgò ìwájú ní ọlọ́wọ́ sànù wa yes torí ọ̀rọ̀ ní POS ó ti ń ju àwọn èèyàn wa lẹ́nu ó ń dà só ti lọ ẹ máa dúpẹ́ só ní cash I need the cash. Madam sir dádì ò lè sọ àwọn ọ̀rọ̀ yẹn tán torí àkókò máa wá fẹ́ kẹ́ ẹ ṣàlàyé díẹ̀ kẹ́ ẹ má pọ̀ láròyé àwọn ibi tí dáàdì sọ̀rọ̀ lọ yẹn ẹ lè sọ̀rọ̀ lọ bẹ̀ ìbéèrè àkọ́kọ́ sáwọn náà làwọn ọmọ yìí ẹ ṣú ọ̀pá àwọn náà ni wọ́n kí ní tẹ̀ ń kọ́ ọmọ sá fún bàbá wọn. ẹ ṣe sà mi ò kọ́ ọmọ sá sà
kò sígbà tí wọ́n pè mí níwájú ọlá àti èèyàn tí mi kì í ká àwọn ọmọ yẹn lọ bá dẹ̀ pé ó ní nǹkan burúkú tí mo ṣe fún wọn ni kò sígbà tí wọ́n máa pè mí pé àwọn wà ń bàdàn ibi báyìí làwọn wà tí máa ká àwọn ọmọ yẹn lọ ni ọjọ́ sáọ̀dẹ̀ lè bí wọ́n ṣe débàdàn wọ́n pe nọ́mbà mo dẹ̀ sọ mi dáàdì yín ló ń pè o àwọn ẹ̀dẹ̀ gbà kọ́ lọ mi lè tún lọ lẹ́sìn bẹ́ẹ̀ mo ní má lọ mo ṣe wọn pé dáàdì yín ti débàdàn wọ́n dẹ̀ láwọn wà ń bì báyìí mo dẹ̀ ká àwọn ọmọ yẹn mo kó wọn lọ bẹ̀ nǹkan tí mo máa ní pé wọ́n ní ká wọnú mọ́tò dàtà dẹ̀ wọnú mọ́tò mo rí pé wọ́n kọ̀ kọjá bíi ring road yẹn ni ẹni tí wọ́n mú lẹ́yìn mo kọ̀ pé wọ́n park gbàtẹ́ni ẹ̀dẹ̀ park tán wọ́n dẹ̀ ní kẹ́ni yẹn wọlé mo rò pé kí ló ń ṣẹlẹ̀ mi ò sọ̀rọ̀ pé àrà tó bá wọn náà máa ń fi yàn ọ̀dà ọmọ yẹn dẹ̀ ń lọ àwa lọ sọ́yàn ọ̀nà tó gé tàwa lọ sọ ọmọ yẹn wá béèrè ilé obìnrin apẹ́ dáàdì pé ń bo là ń lọ wọ́n láwọn ń gbé lọ hospital yẹn ní dáàdì bọ̀ kò ń ṣe ọ̀nà hospital lélẹ̀ náà bí mo ṣàṣe sínú mọ́tò ní ọmọ yẹn ṣáà ń sunkún mọ́mí ẹ̀dẹ̀ sọ mú ní mi ò sọ̀rọ̀ ní kò sí kan tí mo fẹ́ sọ gbàtọ́ adéko níwájú ọlá àti èèyàn wọ́n dúró síbi àráǹdìkẹ́tù yẹn wọ́n bọ́lẹ̀ dáàdì yẹn kẹ̀dẹ̀ mo pé lóòótọ́ second born mi àwọn ni wọ́n fún lówó kọ pásítọ̀ ni wọ́n wá ní dáàdì mo ní kí ló ń ṣẹlẹ̀ mo ní ẹ̀kọ́ wá láti èkó ẹ̀dẹ̀ wá síbàdàn ẹ̀dẹ̀ wá gbé mi ẹ̀ tí ẹ̀sán kan tó ṣẹlẹ̀ pé à ń bọ̀ lẹ́kọ̀ọ́ à ń bọ̀ nǹkankan dáàdì ẹni kì í má wọ ẹ̀kọ́ ọ̀ lè yanjú ni ó dẹ̀ farabalẹ̀ gbà tó dẹ̀ yà mí mo pé eré alẹ́ wọn ní eré Ìkòròdú sí ìràwọ̀ yẹn wọ́n gbé mi débẹ̀ wọ́n dúró síbi station kan tó wọ́n ṣe máa fọlọ́pàá gbé mi ẹlẹ́ẹ̀kẹta tó máa fọlọ́pàá gbé oríta la lọ sí last wọ́n dúró sí station kan wọ́n ṣà ń sọ̀rọ̀ pẹ̀lú pásítọ̀ yẹn wọ́n ń jáde wọ́n ń sọ̀rọ̀ tó tọ́ mo ọjọ́ pásítọ̀ pé báyìí ló ṣẹlẹ̀ ó ní kí ló ṣẹlẹ̀ mo ní báyìí ni kí ló tó wàá lè padà mo ní èmi mọ̀ nǹkan tí mò ń fèsì níbẹ̀ mi ì lè padà àmọ́ mọ̀ pé ó ti ṣẹlẹ̀ náà pọ́ ọmọ ló fẹ́ wá kó gbà tí mo dẹ̀ pé bóyá ń ṣe tí pásítọ̀ náà dẹ̀ sọ pé ó fẹ́ tọ́jú àwọn ọmọ ẹ̀ ní físà kan ti díù kínní kan ti ṣe mo dẹ̀ ra mú 100 ọwọ́ mi ẹ̀yàn mu ẹgbà bàbá yín ni ẹ̀ ní bàbá mi ẹ jẹ́ kémi máa lọ mo dẹ̀ fa ọmọ yẹn lẹ́lọ́jọ́ yẹn mo bá tèmi wá sí Ìbàdàn èmi gan mọ̀ pé Ìbàdàn náà ń lọ mà àbúrò mi kan wà lọ́dọ̀ ọmọ yẹn mọ́ 3 years mo gbé dání gbogbo ọkàn tèmi gbà pé Ìbàdàn la máa dọ́sítọ́ máa fún àwọn nìkan tó fẹ́ fún gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń wá tí mo dẹ̀ máa ń ká àwọn ọmọ lọ bàtà dẹ̀dẹ̀ kò wọ́n sọ̀rọ̀ tí wọ́n ń sẹ́ni yẹn náà sọ̀rọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ gbàmúdẹ̀ tí mo fáwọn ọmọ fún èmi dẹ̀ bá tèmi lọ gbàmúdẹ̀ lọ tán kó tó di pé mo kúrò lẹ́kọ̀ọ́ gan nọ́mbà ẹ̀ńtajọ mọ́tò mo ní ẹ̀jẹ̀ yá mi fóònù mo pe nọ́mbà mo ní ẹ̀ má sunkún bàbá yín ní bàbá mi kan tí mo sọ fáwọn ọmọ yẹn ni àwọn ọmọ yẹn dẹ̀ pé àwọn ọmọ yẹn ṣáà ń sunkún wọn gbọ́n kan tí mo sọ gbàmúdẹ̀ dé Ìbàdàn kò sí fóònù tí mo fẹ́ fi pè wọ́n mo lọ́ọ̀rẹ́ kan gbàmú ti fún wọn fún mi ọ̀rẹ́ mi yẹn ni wọ́n á pe ọ̀rẹ́ mi àmọ́ mi báyìí ni ìyá ṣàpẹ́ ẹ ṣe sùúrù dádì yín ni ẹ̀ ní dádì mi ìyẹn máa ń sọ fún wọn bẹ́ẹ̀ lórí fóònù ìgbà tó máa dé àárọ̀ Sunday kò sí fóònù tí mo fi lè pọ̀ wọ́n bọ̀ lọ́jọ́ mo pé mo yọ MTN sim mi kó òun sí mi tó sì méjì ni mo hàn pé kí mo lè ṣe kò dẹ̀ sí fóònù lọ́wọ́ mi mo lọ church mo para mi ò balẹ̀ ní church yẹn mo wá sọ pé kí n lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi yẹn àgbà máa dọ́dọ̀ mi tọ́rọ̀ mi yẹn sọ pé àwọn ọmọ ti pè wọ́n mo ní àwọn ọmọ pè mo ní pé kí ni wọ́n náà sọ pé wọ́n ti ń bọ̀ ń bàdàn mo ní mo dáhùn ibi tí mo ti ń fi síìmù sínú fóònù mi àwọn kọ̀ pé wọlé ni wọ́n ní bá mi wá àwọn ọmọ mi ò bá mi wá àwọn ọmọ mi mo ní níwájú Ọlọ́run àti èèyàn àwọn ọmọ ò pè mí pé àwọn ti kó lọ́dọ̀ àbí pé bóyá àwọn ń bọ̀ mo ní mo ṣe rí fóònù tí mo fi síìmù mi sí lẹ pè mí wọlé mo lẹ́ẹ̀lẹ́ máa kọ́kọ́ pè mí ṣáà bá mi wá àwọn ọmọ mi wọ́n dẹ̀ kọ́ ti fóònù yẹn mọ́ mi létí kò pẹ́ títí ẹ̀ àwọn ilé wọ́n bá pè wọ́n bá ní àmọ́ mi àwọn ti wà ní tó géètì o ìyẹn ṣáà lọ fi owó mọ́tò ó lọ fi pàdé wọn ó kó wọn wálé mi sọ̀rọ̀ bí mo ṣe ṣe lélẹ̀ kí lẹ wá ṣé fẹ́ kó bá mi ní ṣáà pé mo ṣe sun sẹ́ẹ̀lì fódìdí ọjọ́ 5 ni kí lẹ tún wá. àwọn ìṣá sọ pé mọ́mì ẹ̀ mọ̀ nǹkan tó ṣe wá ní ẹ̀ mọ̀ nǹkan tó ṣe gbá ní àná lèmi àtòbí yẹn ṣe ìparí ìjà káwọn yẹn ṣáà bá mi bẹ̀ pé ojoojúmọ́ mo ṣáà ń sọ̀rọ̀ sí pé ṣé mo fẹ́ pa ni mo ní mo mọ ẹni tí mo ní mi ìdẹ̀ fẹ́ wà lọ ilé tí mo ti jà lórí yẹn ó tójú pé bàbá yẹn máa fọlọ́pàá gbé mi kó máa fọlọ́pàá gbé mi lọ mo ló ti tó mo ní mi ìjìyà ọmọ mọ́ èsì tí mo ṣáà ń sọ nìyẹn àgbà tó dẹ̀ dáná mo kọ̀ tán pè mí láti ọ̀dọ̀ wa bíbá ẹ̀ mo tẹ̀ kọ́ sọ pé àná ni wọ́n ní kí wá mo wá ní mi ò ráyè wọ́n á lè nìkan mo ní màá wá tàgbà tó dẹ̀ dé ní bíbá mo tẹ̀ ọkọ́ wá tó di pé mo wá pe nọ́mbà yẹn padà tán ní kí n máa bọ̀ mbẹ́ yẹn èmi mọ̀ pé ọmọ ni wọ́n fẹ́ gbà ní ọwọ́ mi tó gbọ́ station tí wọ́n lọ wọ́n á ní ọmọ làwọn fẹ́ gbà á lọ sí ti tó gate á lọ sí ti ìyá gànkù toríta ni mo lọ last gba tó dé àtàlọ́ toríta yẹn tí wọ́n tì mí mọ́sẹ̀ pé nǹkan báyìí ni mo ṣe mo diocese làwọn mo ṣe gbogbo ẹ̀ táwọn ọlọ́pàá yẹn wò tí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ní kí wọ́n tì mí mọ́sẹ̀ wọ́n tì mí mọ́ lóòótọ́ gbà tó yá wọ́n mú mi jáde wọ́n gbá láàyè ẹnu mi tàtàn dẹ̀ gbá láàyè ẹnu mi tán wọ́n ní àwọn bàbá àwọn ò lè kọ́ ọmọ fún ẹ tó pé kí ni àwọn ọmọ ẹ ò lè tọ́jú wọn ọ̀rọ̀ yẹn sì fresh lóríta nǹkan tá a sì lè lọ bẹ̀ ni a lè kọ́ ọmọ fún ẹ ó ti tí ọmọbìnrin mọ́sẹ̀lì sọ olóhùn náà lè kọ́ ọmọ wọn náà dẹ̀ lè kọ́ ọmọ ọ̀rẹ́ káwọn lọ sí mọ́dálẹ́sùn lálẹ́jọ́ yẹn ọjọ́ 5 náà làwọn ọmọ náà fi sùn bẹ̀gbà. níbo ní mọ́dálẹ́sùn. bẹ́ẹ̀ sà. That's not true. Welfare
welfare. The social welfare came for the children. Okay. wọ́n ṣàká àwọn ọlọ́bẹ̀ ní alẹ́ ọjọ́ yẹn From the táwọn fi lo government. ọjọ́ márùn-ún àwọn padà Because she sí was detained. àwọn padà sí Èkó lálẹ́ ọjọ́ yẹn mẹ́wàá wọ́n ń pè wọ́n ẹ̀yin bo ní kinní kan òkè ẹ̀ máa bọ̀ wọ́n ti gba lọ́ọ̀yà fún wọn ti ṣe gbá wọ́n yẹ̀ pọ̀ wọ́n títí wọn píìkì kọ́ mọ̀ ọjọ́ Monday wọ́n ti tì mí mọ́ bóyá bí ọjọ́ Monday ni wọ́n tó fi mílẹ̀ gba tí wọ́n dẹ̀rù wọ́n dẹ̀ fi mílẹ̀ wọ́n dẹ̀ ká àwọn ọmọ mi dẹ̀ kó wọn lẹ́lẹ́ bọ́ àti gbà yẹn náà ṣàkóṣígbà tí wọ́n pè mí báwọn tún wà ní Ìbàdàn kí má tún ká àwọn yẹn lọ síbi tí wọ́n bá wà tí bá ṣe nǹkan tí ò dá mi ní máa kọ́ ọmọ bá wọn máa sá fún wọn ni mi ì fẹ́ kọ́ sá fún wọn rè. kí ló dé tẹ ẹ dá síìdì sí wọn lára. sà mi ò dá síìdì sí wọn lára sà mi ì dá síìdì sí wọn lára bọ́ọ̀ gbà tí godmother mi tí wọ́n sọ pé Adéníjì pé kínní tó tọ́nu ọba apá ìjà pé ìwọ ọmọbìnrin gbà tó máa rè tó ṣe kankan padà sọ́dọ̀ ọkọ rẹ̀ àwọn wà kan dẹ̀ wà tẹ́ pé wọ́n máa ń wù gbà tí mo wà ń bẹ̀ kò sí pé ọ̀rọ̀ lọ́kọ lára pé bóyá àti ìjọ jókòó a sọ̀rọ̀ kò sí yẹn bẹ̀ kò sí mi dẹ̀ ní ẹ̀wọ̀ ibẹ̀ ẹ jẹ́ kí n wà báyìí ibẹ̀ ò pè mí tán bá wá tán bá ń tọ́jú àmọ́ wọn ra ọmọ tán bá pè mí màá gbé ẹ fi mí sílẹ̀ báyìí ó máa ṣàṣọ pé ṣé mi tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé mi ò tó yẹ ẹ̀ mo ní màmí mo ti gbọ́ṣẹ́ ní kí n padà màá padà gbogbo nǹkan tán máa ń fún gbà yẹn tó tán gbà tí mo níwájú láti wọ́n fọ ọmọ yẹn wọ́n fi àwọn ọmọ yẹn sí skul bọ̀ gbà tí mo débẹ̀ wọ́n ti ń dáná tiwọn lọ́tọ̀ èmi náà ń dáná tèmi lọ́tọ̀ gbà mọ́ àbẹ táwọn bá fẹ́ jẹun mo máa dáná táwọn bá fẹ́ jẹun wọ́n á dáná tiwọn. tàbídẹ́yà táwọn bá ti ń lọ skul èyí bá ti páàkì oúnjẹ pé oúnjẹ tèmi wà ń bẹ̀ o kájọ kọ́mọdé skul àwọn náà máa kọ́mọdé skul àwọn náà máa gbé àwọn ọmọ kídẹ̀ tó délé pé kíní wọ́n á ti páàkì oúnjẹ tèmi wọ́n á ti kó lọ sókè kó tó di pé sà gbogbo ọ̀tí mò ń sọ tó tọ́ mo lè mí lè má lẹ́rìí bọ̀ mo mọ̀ pé mo lọ́lọ́run àmọ́ ìlà ọ̀sà ti gbé mi lójú first born mi yẹn rí ọjọ́ yẹn wọ́n ra bread wọ́n bá gbé lọ sókè ọmọ yẹn bá pé dáàdì ṣèbí àwa lè wá ra kínní fún kílẹ̀ gbé lọ sókè fún àfi kẹ́ gbé kínní wa wọ́n dẹ̀ ṣe wà yẹn ó lójú oúnjẹ tíyàn lè jẹ lọ́dọ̀ wọn kì í ṣe èèyàn kan tíyàn máa ń jẹ oúnjẹ wàdùwàdù lọ́dọ̀ ẹ̀ tálejò bá wá sí ọ̀dọ̀ wa àlejò yẹn tó bá lòun máa lọ̀sẹ̀ kójú náà máa fi lé àwọn lójókòó wọ́n ní ẹ̀gbọ́n kan ọkùnrin ni tẹ́gbọ́n yẹn bá ti wá àwọn òní ti bá parọ́ mọ́ wọn kó kẹ́lẹ́dẹ̀ wọn jẹ mí yà wọ́n máa ń fàwọ́ tí àlejò yẹn bá fi jẹun àti kọ́ọ̀pù ni wọ́n máa fọ́ mi ìmọ̀ wáì gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn náà ojú mi náà lè máa rì ìgbà tá a fẹ́ ṣe némi ọmọ yìí àwọn mọ́là ni wọ́n pè yẹn first born yẹn àwọn mọ́là street ni wọ́n pè gbogbo ẹ̀ náà mo fara mọ́ bọ́ kò sẹ́ni tó lè fún wọn ní nǹkan pé bóyá ẹ fọ́mọ ní nǹkan némi owó yẹn náà máa fún yín padà tán máa fi wọ mọ́tò ẹ máa sọ pé á ní ẹgbẹ́ fi wọ mọ́tò ẹjọ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn dádì ẹjọ mi náà tí bá tiẹ̀ kàwé mo kọpọ lọ dádì gbogbo nǹkan bẹ́ẹ̀ náà èmi náà máa pẹ́ ṣébi tí mo tún padà bọ̀ ni ẹ tún travel náà ẹ̀kọ́ ìdé pè mí lọ́jọ́ yẹn ni ẹ ní à kì í ṣe mo ní nọ́mbà agent sí Ìbàdàn mo wá ní àmì ìdèmọ̀ yẹn kọ́kọ́ bọ̀ ó dà pé mo mọ dọ́tọ̀ kan ẹ jẹ́ ń pe dọ́tọ̀ yẹn mo dẹ̀ pé dọ́tọ̀ yẹn ní òun ní dọ́tọ̀ dẹ̀ fún wa ní nọ́mbà agent yẹn wọ́n pe agent yẹn ní ọjọ́ yẹn kò ju bí ọ̀sán kan arẹ́ǹtì ilé aṣèwògbà dẹ̀ kó lọ sí Ìbàdàn wọn bá wa lójú oṣù kan lé yẹn ọmọ yẹn wà lọ́mọ tó yẹ yẹn first born mi yẹn nígbà yẹn àjọ lójú oṣù kan wọ́n kọ́ pè mí lọ́sọ̀ ọjọ́ yẹn wọ́n tún láwọn travel wọ́n bá lọ dẹ̀ ní kò sí wàhálà lẹ́yìn ọ̀sẹ̀ kan ni mo tó rí nọ́mbà wọ́n bá pè mí bá ní nọ́mbà yìí ò ń ṣe ti bí mo bá gbé mo bá pa àwọn nọ́mbà ṣe ti bí wọ́n ní wọ́n làwọn ti wà ní Canada nìyí. Èkó náà sọ pé àwọn lọ. Èkó náà sọ pé àwọn lọ so ẹ̀ṣẹ̀ mi lọ́wọ́ wọn tí wọ́n fi ń wà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lèmi gan fẹ́ kí wọ́n sọ tó èmi gan mẹ̀ṣẹ̀ mi lọ́wọ́ wọn tí wọ́n fi ń wà bẹ́ẹ̀ yẹn sí mi ẹrù tí wọ́n dẹ̀ sọ pé mo lọ kó lẹ́kọ̀ọ́ ìgbà tí wọ́n máa lọ wọ́n á fún mi kì í lé o àbáwí á fún mi kì í lé mo déédéé lọ sẹ́kọ̀ọ́ mo lọ kẹ́rù o wọ́n pe agent lóòótọ́ wípé wọ́n fẹ́ fi bẹ̀ yẹn rent agent yẹn òkánà ni wọ́n pè létà náà sọ pé òkánà yẹn ló ń padà ń ṣe àwọn wọn ò jọ wà mọ́ wọ́n lòun ló ń ṣe àwọn pé ó fẹ́ gbalé lọ́wọ́ àwọn ó fẹ́ ṣe gbé ó fẹ́ ṣàwọn ìgbà tèmi náà gbọ́ gbogbo. bó lẹ ṣe wá rí lé wọ̀ nígbà tẹ́ ẹ̀ gbà kí. á dà fún yín sà bí mo ṣe rí lé wọ̀ ni wọ́n ní kí lọ bá agent wọ́n jìwẹ̀ fún mi wọ́n fún mi nọ́mbà pé tí bá ti dé ráwọ̀ ibi báyìí ní ọ́fíìsì ẹ̀ wà ibẹ̀ ni mo lọ sà gbàmúdẹ̀ débẹ̀ nìyẹn mo wá lọ lélò tó yẹ ká páàkì ẹ̀ lọ sókè wọ́n lélè tó bá ń lo ná wọ́n ní kí n gbé wọ́n ní kó má bàa bàjẹ́ ìgbà náà fi lọ lé ATS lọ́n mo dẹ̀ kó lè tó ń lo lọ́ńdọ̀ tọ́ pípọ́n àbàyẹn freezer yẹn TV mo dẹ̀ kó tó bọ́rọ̀ bẹ̀yẹn ṣe rí ní ìgbà tán dẹ̀ máa dé bóyá bíi ATS yẹn wọ́n pè mí wọ́n ní à ilé táwọn fi mí sọ ní wọn bá mi bẹ̀ mo ti sọ fún tẹ́lẹ̀ pé ní ilé yẹn nǹkan tó lè ṣọmọ léṣe wà ń bẹ̀. like. asín ó ń bímọ síbẹ̀ wọ́n dẹ̀ tóbi dáadáa àwọn asín yẹn mo dẹ̀ máa ń gbọ́ pé ó lè gọmọjó lè wú ǹdọ̀mọ́ mo dẹ̀ sọ fún wọn níbi táwọn fi mí sí làwọn ti máa bá mi. sínú gbó ló wà ní white house. kì í ṣe inú gbó sà. ẹ ṣe fumigate ẹ. 29 Ògúnlẹ̀yẹ Òkè Àdó ló wà. ó rà pé àwọn gbó wà lẹ́yìn ẹ̀ bí torí asin rẹ fi kúrò bẹ́ẹ̀ ẹ bá ti fumigate ẹ asin wa kú gbogbo wọn sálọ. mo ṣáà sọ fún wa níbi táwọn fi mí sí
làwọn ti máa bá wa gàtọ́lọ́ dẹ̀ ṣe mi ti níṣẹ́ tí mo ṣe tó tọ́ ni wọ́n ṣe kọ̀ǹténà fún ìgbà tí wọ́n lọ ìgbà tí wọ́n dẹ̀ lọ fún mi 10,000. ẹ ti wá ta kọ̀ǹténà. mi ì ta kọ̀ǹténà sà kọ̀ǹténà yẹn bó ṣe jẹ́ nì kó tó gbà tajúmọ̀ bí wọlé ibi ẹ̀rọ ṣàkọ̀nà yẹn mo gbé sí tí mo dẹ̀ ń ṣiṣẹ́ mi bẹ̀ tí mo dẹ̀ ń ta provision mọ́ gàtọ́ sọ pé ẹgbẹ́ kínní yín tí mo dẹ̀ pàwọn tó kù mí náà gbé wọ́n wá ba kọ̀ǹténà yẹn jẹ́ níwájú ọlọ́ àti èèyàn. mo padà nígbà yẹn mo padà ilé tó kù gbàtọ́ náà ti ṣetán ti fún mi ní ṣọ́ọ̀bù mo dẹ̀ wá ta ilé tó kù. ok àní kí ló dé tẹ ẹ dá síìdì sí wọn la ẹ tí ì sọ pọ̀ mò ń bọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ bá wo mi fún ẹ bó mi bá wa. tẹ̀tẹ̀ gbogbo. madam sá. mi ní àkókò tó pọ̀ ok sá. ẹ jọ̀ọ́ ẹ má bínú. yes sir. kí ló dé tẹ ẹ dá síìdì sí bàbá lára. sá mi ì dá ẹ́sìdì lù wọ́n. kí lè dà lù wọ́n. kì í ṣe pé mo dé da ata tí mo dà lù wọ́n tí mo dà lù wọ́n. irú ata wo lẹ dà lù wọ́n. ata ọbẹ̀ ni sà. ọbẹ̀ gbóná. kì í ṣe ata ọbẹ̀ gbóná dádì kò sẹ́ni tó ti bí mi láta kò sẹ́ni dádì nǹkan tí bá ṣe ni màá sọ pé mo ṣe. òun náà mo ń bí. mi ì dá lù wọ́n kó tó dẹ̀ mú mi ṣe màá so oúnjẹ. ata lẹ dà lù wọ́n. mo fi títóbi Ọlọ́run bá ṣe ọwọ́ lẹ fi lo ata yẹn ní àbáta ẹ̀rọ. blender ni dádì. ata oní blender ni. bẹ́ẹ̀ ni sà. ẹ ti ń retí wọn tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ẹ́ dé. dádì nǹkan tó ń ṣe fèmí náà kò dáa. mo fẹ́ mọ̀ ni ṣé ẹ ti ń retí wọn pé wọ́n fẹ́ẹ́ dé. dádì ṣé wí ọjọ́ yìí wọ́n fẹ́ fi tipa bá ẹni tó dẹ̀ ń fún lóúnjẹ tẹ́ pé ó ń ṣe oúnjẹ. wọ́n fẹ́ fi tipa bá mi lò pọ̀ ni. wọ́n ní báwọn ṣe fẹ́ wọlé ni. ọ̀tọ̀ ni bí wọ́n ṣe fẹ́ wọlé dádì nǹkan tí wọ́n bá fẹ́ ni kí wọ́n sọ gbogbo ọ̀rọ̀ wa àti oríta àti ìyàgò gbogbo kò síbi tí wọ́n ti gbé mi lọ nǹkan tí wọ́n bá fẹ́ ni mi ò dáka lù wọ́n dádì mi ì dá ẹ́sìdì lù wọ́n. madam take your time má jẹ́ kán provoke ẹ̀ tó wáyé pé tí wọ́n sọ ti provoke ẹ̀ tó rẹ̀ jọ́rò wọ́n ti jàre náà nìyẹn take your time and explain yourself ẹ farabalẹ̀ ṣàlàyé ara yín. mi ò dá ẹ́sìdì. nínú ọ̀rọ̀ wọn ní báwọn ṣe fẹ́ wọlé pé ẹ ti kó àwọn tọ́ọ̀gì wá láti Ìbàdàn. Ọlọ́run má jẹ́ dádì Ọlọ́run má jẹ́ kò sí nǹkan tó jọ. ẹ kò tọ́ọ̀gì kankan. mi kò tọ́ọ̀gì kankan mo fi títóbi ọlọ́ba ṣẹlẹ́rìí. good number one nìyẹn bí wọ́n ṣe fẹ́ wọlé wọ́n níbẹ̀ bí wọ́n ṣe fẹ́ wọlé báyìí ọmọ àwọn wá pàdé àwọn ó kí àwọn bó báwọn ṣe fẹ́ wọlé báyìí lè dá kínní yẹn lu àwọn. kò sí nǹkan tó jọ lọ́jọ́ yẹn sà. ok bó ló ṣe jẹ́ lọ́dọ̀ tí. kò sí nǹkan tó jọ ọjọ́ tí wọ́n sọ pé báwọn ṣe fẹ́ wọlé lèmi dá nǹkan lù wọ́n kò sí nǹkan tó jọ ṣé ọjọ́ tí mo data lù wọ́n fẹ́ fi tipẹ́ bá mi lò pọ̀ ni mo data lù wọ́n ẹni tẹ́ẹ̀dẹ̀ kì í fún lóúnjẹ tí ò ní sinmi tó ṣe kankan pẹ̀lú fọ́ọ̀kì mi náà fi rẹ́sì kàmì mi náà ṣe data lù wọ́n kò sí tí mo ti fẹ́ ráìsì kò sówó lọ́wọ́ mi àbáyé bóyá mo lọ́wọ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n gbà kí n jáde wọ́n máa ń tilẹ̀kùn mọ́ mi ní àwọn ló dúró gbogbo àtìgbà tí mo ti fẹ́ fẹ́ wọn mi ò ń jáde mi ò ń ṣe wọn mi ò ń ṣe kankan so pé mi ní àìsí tí mo dà lù wọ́n dádì wọ́n ṣe bí mi náà station ní ìgbà tó dé ìyá wọn fi mí sílẹ̀ ọmọ ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi dádì mi ì dá àìsí dì lù wọ́n tó bá pé mo ṣe nǹkan tó dáa fún wọn ni gbogbo bọ́n ṣe ń wá sí Ìbàdàn tí wọ́n ń pè mí tí mo dẹ̀ lọ́kọ́ ọmọ lọ bá wọn á pè nǹkan tí mo ṣe fẹ́ ni kò sí nǹkan tó lè ṣe fún mi. sátálẹ̀ bóyá lára bí. dádì mo Ọlọ́run ọba dádì. tó yẹ mo ṣe ń bèrè pé ṣé gbígbóná ni ata yẹn. dádì kò wá gbóná nǹkan tó wá pamọ́ ojú Ọlọ́run ló tó mi ì dá ẹ́sìdì lù wọ́n dádì. ok ṣé ẹ ti mọ̀ pé wọ́n fipá bá yín lò pọ̀ lọ́jọ́ yẹn lẹ fi lọ ata yẹn lè. mo fẹ́ lọ ata nígbà pé àwa táwọn ọmọ là ń jẹun tẹ́lẹ̀ so èmi fẹ́ lọ ata nígbà pé bóyá mo lọ lẹ̀ tó. ṣé bí ẹ ti ń lọ ata náà ti fẹ́ fipá bá yín lò ní. fipá bá mi lò papọ̀. ẹ ṣàlàyé. àwọn náà ni ọmọ mi obìnrin yẹn níwájú ọ̀la àtìgbà tí mo kọ́kọ́ débẹ̀ wọ́n pè mí ṣèbí kinní kan ní ṣèbí ìyàwó mi ní ẹ̀yìn ọmọ àti fi bímọ méjì àti ṣe gbá òun sá fún mi òun ṣàmú ní ẹ̀wò ẹja tọ́jú ọmọ ẹ fèmí lẹ̀ pẹ̀lú gbogbo nǹkan bẹ́yẹn báyìí gbà tó dé ìyá tí mo pé mi yìí ní church kò tí mo fẹ́ yà sí lóòótọ́ mo gbà fún wọn ta lákọ̀ọ́kọ́ bọ̀ǹgbà tó dé ìyá pé mò ń so oúnjẹ àwọn máa lọ school oúnjẹ tèmi ẹ̀dẹ̀ ń pààkẹ́ lọ sókè ẹ̀dẹ̀ ní máa bá mi máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn èmi náà dẹ̀ gbà mọ́ so ibi tí bẹ́ẹ̀ yẹn ti wáyé nìyẹn dájú. mo fẹ́ gbà pé atalẹ̀ dàlú wọn kò ń ṣe acid but I need to watch that thing once again ẹ bá mi wò mo ń láti tún wò ẹ̀yin tí ẹ wà lórí Facebook I want to believe this woman but I need a conviction ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí rédíò náà ó wù mí kí n gba woman yìí gbọ́ ṣùgbọ́n mo ní ìdánilójú dáadáa mo fẹ́ wò ó ata skin àwọn èèyàn míì soft anyway ara wa ò rí bákan náà nǹkan méjì ni pé tó bá jẹ́ pé acid ni acid kì í lọ tán kó má fi àpá sílẹ̀
scar acid ó yàtọ̀ sí normal scar. Ara dádì yìí tó bá jẹ́ pé acid ni kò àní máa argue pé acid ni àbá acid kọ́ àbí tó bá jẹ́ tó ló rọra kán sí yẹn báyìí máa jẹ́ wọnú ni tí ó wàá so. Number 1 nìyẹn, but number 2 náà ni pé bó ni ata ṣe lè wọnú ara bẹ́yẹn tí ó fi di pé wọ́n so nǹkan kan mọ́wọ́ kí ni ẹ so mọ́wọ́ yẹn láti kí ni ẹ so mọ́wọ́ yẹn. ṣé ẹwọ ibi wọ́n dè mí ni àwọn tó kó wa láti Ìbàdàn mo lè jẹ́ kẹ́ track lady yẹn. wọ́n dè yín. real criminal wọ́n dè mí lọ́wọ́ àtẹsẹ̀. wọ́n dè yín lọ́wọ́ àtẹsẹ̀. bẹ́ẹ̀ni overnight wọ́n torture mi overnight. wọ́n kó gbó ATM mi wọ́n lọ withdraw gbó ẹ̀ kó tó ṣe sá lọ ọ̀sán ọjọ́ kejì lọ́wọ́ sá lọ ó kọ́ àwọn ọmọ ó sá lọ ó wá yá mọ́tò wọn kó gbẹ̀rú lé sí. ìgbà tó ń torture yín bo làwọn ọmọ yín wà. ìṣojú wọn ni àwọn ọmọ yẹn wọ́n ní kó lọ sùn lókè wọ́n mo lie down ní bathroom kí n tọ̀ wọn ò jẹ́ kí n tọ̀ mo tọ̀ sára níbẹ̀ mo fẹ́ yàgbẹ́ wọn ò jẹ́ ń yàgbẹ́. As a matter of fact ìgbà ọjọ́ kejì kú mi tó wá gbé mi lọ sí hospital mo láti lọ police station lọ report first thing first àwọn ọlọ́pàá wá sílé wọ́n ya fọ́tò gbogbo lé wọ́n ya record ìgbà tí mo lọ hospital for 1 week wọ́n pass drip like 20 sí mi lára ìgbà tí mo dé ni mo ṣe ya fídíò yìí mo dé láti hospital it was even heels. ọbẹ̀ ọ̀hún bẹ́ẹ̀. ilẹ̀ ńlẹ̀ ń bathroom wọ́n dè mí mọ́ bẹ́ẹ̀ wọ́n di ọwọ́ mi scar ẹ̀ ṣe ní sà. tó bá yẹ pé scar ẹ̀ ṣe ní. okùn ló bleach ọwọ́ yẹn but bóyá chemical ni bóyá acid ni ìyẹn ló ṣe gbogbo tọrùn mi yẹn nǹkan tó dà sí mi lójú yẹn. I need see overnight lọ tọ́jọ́ mi wọn àtàwọn mẹ́ta arẹwà oyin yẹn ṣì wà lọ́dọ̀ ẹ̀ yẹn ń ṣòwò náà bí ń sìn kan tó fẹ́ fi ran ọmọ mi nìyẹn. ẹdúrósà ká má pọ̀ ní àròyé. Number 1 mi gbà pásìdì ni. Number 2 mi gbà pátá ni. kíní yìí is acid kò dẹ̀ kí n sata but it's closer to acid ó lè jẹ́ pé kì í ṣe conk acid. Yeah. We have concentrated acid and we have diluted acid. Omi bátìrì acid ni. Bẹ́ẹ̀ni. A lè tí ò le tó omi bátìrì a sì lè tó le ju omi bátìrì lọ. Tí omi bátìrì ó náà máa jẹ ara ó ṣe máa jẹ ara yẹn ó yàtọ̀ sí acid tí ó tó burú. Èyí tó acid omi inú bátìrì yẹn tó ti flat tí bátìrì yẹn ò start mọ́ ó yàtọ̀ sí èyí tó sì ń start mọ́tò tó ń gbóná lọ́wọ́. It might be diluted but madam sir, on no condition ni màá gbà pé má gbé kúrò mbẹ àwọn èèyàn ń wò lọ́wọ́ àjọ àṣẹṣẹ ni on no condition ni màá gbà pé ata ni kìíní but I want to believe you that this man bàbá yìí is a policy man. Ayé ti sú ọ o gbádùn ìbágbépọ̀ yín rárá o wà nílé ọkọ bígbà tó wà nínú ẹ̀wọ̀n ọ̀rọ̀ rẹ wá dàbí ẹ̀wọ̀n láàfin bó o gbégbá ọ̀mọ́ gbé bó o gbé apẹ̀rẹ̀ ọ̀mọ́ gbé bó o jókòó ọ̀mọ́ jókòó bó o sùn ọ̀mọ́ sùn ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin gan láàrin wa àti wọn o gbádùn ẹ̀ bí ayé ṣe é gbádùn ẹ̀ nítorí pé ẹ̀ẹ́dọ́ gbégbé ayé bí ọkọ àtìyàwó. Èwo mo fi parọ́ nu tí mo sọ. ẹ parọ́ sà nítorí kò bẹ́ẹ̀ ṣe sọ bó ṣe rí nìyẹn tó máa fẹ́ bá mi ní ìgbà máa bí sẹ́kọ̀ tó máa fẹ́ bá mi ní nǹkan papọ̀ wọ́n máa wá torí yàrá wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní àjọsùn papọ̀ rí wọ́n máa wá jí mi wọ́n máa dọwọ́ mi mú báyìí bí àárín ojú ọ̀nà yàrá wọn náà tó máa bá mi ṣe nǹkan tó ń fẹ́ ṣe màá dẹ̀ padà. Mo fi títóbi Ọlọ́run bá mo tún fi ṣẹlẹ́rìí dáàdì kẹ́lẹ́dà wọn jẹ mí yà tó bá dàbí rọ́gbọ̀ nǹkan tí mò ń sọ. tó kí wàá ní ìbágbé èmi àti wọn tó fẹ́ lọ títí mi ìbá wọn jà náà mi fi wùwà sí wọn kó tó di pẹ́ ń lọ náà ẹ̀ sọ fún mi ẹ̀ tún dé náà ẹ̀ sọ fún mi ẹ̀ dẹ̀ tún dé ẹ̀ lẹ́ẹ̀ gbọ́ ọmọ. àwọn ọmọ tẹ̀ dẹ̀ sọ pé ẹ fẹ́ gbà ẹ̀ náà gbà tẹ̀ ń lọ kàn wà lọ́mọdún mẹ́ta kàn wà lọ́mọdún kan gbogbo station tí fẹ́ mú mi dé wọ́n bi àwọn ọmọ pé ṣé ẹ mọ ẹni pé bàbá yín náà mọ́ sọ pé àwọn ò mọ̀ èmi náà kọ́ mo sọ fún wọn pé bàbá yín ni ẹ̀yin ni mo bí ẹ̀yin àwọn bàbá yín ni èmi ni mo bí wọn fún yín so tí bá ṣẹ̀ wọ́n lẹ́ṣẹ̀ tí ó dáadáa di kò sígbà tó máa pè mí tí màá dá wọn lọ
kò dẹ̀ sígbà tí wọ́n pè mí dáàdì tí mi kì í dá wọn lóhùn. madam gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ̀yin méjèèjì kì í ṣọ̀rẹ́ nínú ilé. à ń ṣọ̀rẹ́ sà. ǹdẹ̀ mẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ mi. I want to appreciate you for something. o ní agbára kó o lo conch acid lọ́jọ́ tó o lo eléyìí. sà mo fi ọlọ́run bá ṣẹlẹ̀ dáadáa mi ì lo acid. it's alright. o ní agbára kó o lo conch acid tí wọ́n ti ẹ̀ ní láǹfààní àti pé àwọn gbáyé mọ́ lọ́jọ́ tó o lo eléyìí. nǹkan tó o lò yìí ó jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ sáta wàláì mo bàjẹ́ gan gbogbo àròyé tí bàbá ṣe kò kàn mí kankan wo èmi mọ̀ ìyìnlẹ̀ gbà irú tó kojú nílé bàbá yìí ìyìnlẹ̀ gbàdúrà kí ìrẹ́dìrán mi obìnrin kó kojú ẹ̀ àwọn ọkùnrin Amẹ́ríkà àwọn ọkùnrin London yẹn àtẹ̀yẹ̀ bá fẹ́ wọn pọ́lísì wo ìbáyé yẹn jẹ́ wọ́n mọ̀ tó kojú fa ó sún kàn gírí ni kódà bọ́ bá tọpọ́ mi ata lọ rọ́ọ̀bì kan èṣù ti rọ́ ásìdì bẹ̀ fún ọ. I am telling you this is not ata at all but it's not a conch acid. I swear and you know within yourself but thank God the man is still living. Thank God the man is still living. Wọ́n sì wà láàyè wọ́n sì wà láàyè èmi ìtànyàn èyí tí mo sọ fún bàbá sọ́tẹ̀ wọn lọ́rùn ni nígbà táwọn gẹ́mọ̀ kóròdó mọ̀ ń sọ. Human bàbá wa ṣe sùúrù àwọn ọmọ tó bí fún un kọ́ bó ṣe wá àbùkù burú tó náà ó sá ti wúlò fún orí inú ayé. bó bá tiẹ̀ délùú òyìnbó òun lọ́lọ́run sá lóun sábàbí ó sá ti débẹ̀ rí ó sá wù ú nígbà tó fẹ́ ìwọ náà sì wù òun náà ẹjọ́ wúra yín ìgbà ló yí débẹ̀ bá kóra yín ẹ bá ṣe é pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ti fi affect àwọn ọmọ yìí tó bá jẹ́ pé ìwọ làwọn ọmọ yìí faramọ́ tí ẹ kọ̀yìn sí bàbá wọn ó ti kó bá wọn bó jẹ́ bàbá wọn ní ẹ faramọ́ tí ẹ kọ̀yìn sí wọn ó ti kó bá wọn. It takes two to tango not just one. èèyàn kan ò lè dọ́mọ bí abnormal situation ni téèyàn kan bá ti ń dà wò torí pé èèyàn kan kọ́ ló dà bí so you can't proud of that pé mi mọ̀ ń dọ́mọ mi wò it is not done kò ń ṣe nǹkan gidi kì í dẹ̀ ṣe táwọn ọmọ náà lè fi yẹn gàn níwájú àwọn ẹgbẹ́ wọn. ètò ìbẹ̀rẹ̀ láago 8 àwa gbé gẹ́ẹ̀sì méjì wọlé orí yín la wà táago 10 fi fẹ́ lù because it's very complicated. Kí ni orúkọ yín madam? Ronke ni. Àǹtí Ronke. Sà. tó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ ó ń jẹ́ kó yé wa pé bàbá fẹ́ gbọ́ ọmọ wọn. mo dẹ̀ bí ẹ lè rè pé sáwọn náà lọ́mọ ó láwọn náà lọ́mọ. ọ̀rọ̀ tí bàbá náà dẹ̀ sọ orí pa àwọn náà fẹ́ gbọ́ ọmọ náà wọ́n sọ. ẹ̀ẹ́dẹ̀ lè fẹ́ ra yín mọ́ mo ṣe ń wò yìí o ti sú bàbá bàbá ti sú ọ. bàbá ẹ lè fẹ́ mọ́ láéláé. agbára Ọlọ́run kò lè ṣẹlẹ̀. wọ́n ló lè fẹ́ wọn mọ́ láéláé mi ì dẹ̀ lè advice yín kẹ́ ẹ fẹ́ ra yín torí ẹ̀ para yín. wọ́n ti rí màrí ní tiẹ̀. wọ́n ṣe máa pọ́jú kan ní sà àti bí 12 years náà lèmi náà ti dúró. but wọ́n ti rí màrí ní tiẹ̀. bẹ́ẹ̀ sà. kí ni a fẹ́ ṣe lórí àwọn ọmọ what's your plan lórí àwọn ọmọ yìí. sà mi ò lè kọ́ ọmọ mi lẹ̀ bọ̀ tẹ́ bá fẹ́ wá wọ ọmọ ẹ wá wọ àmọ́ yín táwọn ọmọ bá wá tó ṣètẹ́ pé wọ́n lè lọ sí ilé bàbá wọn lè lọ o mo yọ̀ǹda wọn kò dẹ̀ sígbà tí wọ́n pè mí pé àwọn fẹ́ rọmọ àwọn tí mi ń kọ́ ọmọ lọ bọ̀ mi tó gbogbo station tá à ń dé gan wọ́n sọ pé bàbá ẹ ò lè dá tọ́jú ọmọ. that's a lie. ó sì wà station ó sì wà lórí ta station ebó náà ṣe kọ́ ọmọ fún lálẹ́ ọjọ́ yẹn. màá fún yín lè lot of evidence tẹ́ bá fẹ́ but for time. irọ́ ti pọ̀ jù that's why tọrọ yìí ò ṣe níyanjú látọjọ́ yìí. báwo ló ṣe wá ṣe fẹ́ níyanjú. irọ́ ti pọ̀ jù. ó pè mí ó ní kí n máa kọ́ ọmọ wá mú nǹkan mi wá sọ báwo ni wọ́n ṣe wà bẹ́ẹ̀ tí wọ́n ti pọ̀ jù tí wọ́n bá pọ̀ jù wọn ní fi mí lẹ́mi tó tì mí mọ̀
wọn dẹ̀ ní káwọn ọmọ fún mi padà wọn á kọ́ ọmọ fún ẹ ni. I will show you a test sir tí mo fún àwọn ọlọ́pàá ní order pé kó release because my family said kí n má jẹ́ kó dé court. ẹni sọ̀rọ̀ a sì lè débẹ̀ kí n má jẹ́ kó dé a sì court. lè ẹni débẹ̀ sọ̀rọ̀ ẹni iṣẹ́ tí wọ́n sọ̀rọ̀ gba ṣé oríta ṣe ṣàbí àgbọ̀kọ̀ àbí tó gé tí wọ́n gba tẹ̀ ń bẹ̀ ni. madam. wọ́n ní ká lọ yanjú ẹ̀ lé ni. madam ẹ mọ̀ gbọ́ for the fact pé wọ́n kọ́ ọmọ fún yín it's not a conviction wípé wọn gba tiẹ̀ kò dẹ̀ sí conviction pé ẹ jẹ̀bi ẹ jàre kò dẹ̀ sí conviction pé àwọn náà jẹ̀bi so ẹ kọ́kọ́ tọ́jú yẹn náà you don't have total right lórí àwọn ọmọ ṣé you know torí ẹ̀yin kọ́ lẹ dá wọn bí likewise bàbá ó kó ọmọ rẹ̀ lọ sí ọ̀dọ̀ ọkùnrin míì sílé bàbá wọn ni wọ́n wà yẹn tí ẹ nìyẹn bàbá ìyàwó wo ló wà lọ́dọ̀ ẹ̀yin tí ọmọ bá yín tọ́jú àwọn ọmọ okay kí ni plan tẹ ní. ẹ jẹ́ kí n answer yẹn in 2 ways. ẹ bá sọ̀rọ̀ sí kínní. number one ọmọ mi ni priority mi and they are at very big risk of society heal right now bó ṣe raise wọn so obìnrin tí mo fẹ́ fẹ́ nǹkan tí mi ò tí ì jẹ́ kó obìnrin wọlé mi ní pé mi ò tí ì sort out ọ̀rọ̀ àwọn ọmọ mi àwọn obìnrin tó fẹ́ fẹ́ mi pọ̀ nílẹ̀ and I have people who can testify to that around here but mi ò fi ń pé pẹ̀lú gbogbo nǹkan tójú mi ti rí mi ò fi ń pé obìnrin ló kàn nú ayé mi báyìí right now táwọn ọmọ mi tán ìgbà after 2 years tó sá lọ tó dá sísì mi tó sá lọ after 2 years làwọn ọlọ́pàá rí mú ẹ béèrè lọ́wọ́ ẹ pé kí lòun sá lọ fún 2 years fún. torí acid tó dà sí lára. tí wọ́n bá ṣe dáadáa ara òye ayé ẹbí à ń wá káàkiri until ta ló fọlọ́pàá mú ní church fìtílà ibẹ̀ la lọ ka mọ́ táwọn ọlọ́pàá wá rí arrest àwọn ọlọ́pàá yẹn dẹ̀ mọ̀ gbogbo communication mi pẹ̀lú DPO bẹ̀ yẹn pé mi ò fẹ́ ṣẹjọ́ lórí kíní. ẹ ní sọ̀rọ̀ sàdáàdì ẹ má waste time ara yín n tó wà ní orí fóònù yẹn tá a play yìí okay attempted murder ni. oh yes nǹkan tó fẹ́ charge ẹ̀ fún nìyẹn. bọ́ obìnrin yóò mọ̀. kò mọ gravity nǹkan tó ṣe kò mọ. nǹkan méjì lẹ lè ṣe. okay sir. kì í sọ̀rọ̀ ọlọ́pàá ẹ lè fáìlì kéèsì yín tó bá délé ẹjọ́ tágúmẹ̀ntì bá bẹ̀rẹ̀ ìgbà yẹn yóò mọ̀ pé gbogbo ọlọ́pàá sọ báyìí yẹn erépá lòun ṣe torí pé mo rí pé ó mọ yín lójú wọ́n á sọ fún pé kò ń sa ta lọ́dà wọ́n á sọ fún yín pé tó bá jẹ́ ata lọ́dà ní táìmù yẹn tó ṣe yín bẹ́ẹ̀ yẹn wọ́n á jẹ́ kó mọ interpretation ata tó dà yẹn pé kì í sa ta o ásíìdì lọ́dà torí wọn ìfata ṣe ara ọbẹ̀ náà fata ṣe tó bá dẹ̀ lè damage ara yín bẹ́ẹ̀ yẹn o ti fẹ́ gbẹ̀mí yín. Number 2 ni and you have the evidence. bóyá tẹ bá dé bẹ́ẹ̀ tẹ bá dé court bẹ́ẹ̀ you won't have any ní yọra yín lẹ́nu mọ́ láti gbọ́mọ yín. because at that time kò ní mọ̀ sọ pé ọlọ́pàá kan dá yín lẹ́bi ọlọ́pàá kan dá yín láre láti lọ́mọ yín gbà. absolutely. ẹgẹ́ tí mo sọ. bẹ́ẹ̀ sọ. provided tẹ bá níbi tẹ́ ti tọ́jú àwọn ọmọ ìtayé àwọn ọmọ yìí ò ní bàjẹ́. baba you can do it. oh yes. ẹ lè kó àwọn ọmọ yìí ẹ lè jọ conclude kẹ kó àwọn ọmọ yìí sí tẹ bá pé báwọn ọmọ ṣe wà lọ́dọ̀ rẹ̀ ń ba yé ọmọ jẹ́ ẹ lè kó àwọn ọmọ yìí sí boarding school tó bá fẹ́ rí wọn kó lọ máa rí wọn bẹ̀ boarding school yẹn wọ́n mọ̀ wípé ẹ̀yin lẹ kó ọmọ wá o wọn àdẹ gbọ́dọ̀ release ẹ̀ ọjọ́ táwọn ọmọ ń lò lédè kéré tó bá sọlidé a máa rọ́ mẹ́ bẹ́ẹ̀ táwọn ọmọ yín ò fi gbọ́n mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì tẹ́nìkan ò ní kọ́ wọn níwà burúkú. okay. You can do that. oh yes ọ̀rẹ́ mi tó wà ní tàbí tẹ bá pò wá àti conclude gbogbo plans yẹn. do that. school táwọn ọmọ fẹ́ lọ how to look at because ibẹ̀ làwọn ọmọ ẹ ti jáde boarding school àti conclude by but the first thing is to take custody of these children and I know that's not going to be an easy battle. It's not going to be an easy battle. Exactly. Be ready to fight. But àti make gbogbo effort yẹn tí n bá sort yẹn out then all well and good ìyàwó tí mo fẹ́ will go and do everything and make merry
that's the plan. I advise you kẹ́ má máa rí tẹ́ ẹ bá ti ní lè ṣe sùúrù fòbìnrin wọn burú o. Okay sir. If you tó bá yẹ pé tẹ́ expect ni wọ́n ṣe ẹ̀ mọ̀ jà náà ni. bẹ́ẹ̀ni. wọ́n tí yàn expect ni wọ́n máa ṣe. that's why I'm taking my time. obìnrin ò tẹ́ ṣe priority mi for now. obìnrin ò ṣe priority mi. I have a lot of ladies disturbing me kàn ìfẹjọ́ mi sùn last week. nǹkan ṣe wọn ẹni tó introduce mi sí ó ní mi ò ní time fún un. nígbà tẹ́yìn náà ò ní time ọmọ yìí ni. but ọ̀rọ̀ àwọn ọmọ yìí. I think that's the best thing for now. This is my passport. Long before kí n tó mọ̀, I've been travelling all over the world. bọ́ báwo lẹ́yìn náà ṣe handle àwọn ọmọ tán fi sápò lọ́dọ̀ yìí tán fi sábà yà. ó kọ́ ní sùn ní o wọ́n bá wọ yàrá mi wọ́n bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn wọ́n ṣí bí méjì. There are different level of security level. wọ́n ṣí bí méjì. The third one wọ́n já ni. ṣé ẹ fìfẹ́ hàn wọ́n ni. Oh no fóònù tó ń fún wọn ó mọ nǹkan tó ń ṣe fóònù tó fún wọn kó lè máa communicate through àmúgbà káwọn ọmọ yẹn kọ́ test ní the first day tọ́dé wọ́n test gbogbo boy ma escape ni ẹni tó ń gbé godmother lọ test sí. kò sí godmother kankan sa ẹni káwọn ọmọ yẹn náà sọ̀rọ̀ dájú ibi òṣàlè wà ókè. minor ni wọ́n kò sí nǹkan tó fẹ́ sọ. wọ́n kéré. dájú àwọn ọmọ yóò kéré dájú tí bá jọmọ yẹn àwọn ọmọ yóò kéré dájú. tó bá jọmọ mi ò mọ́jú lẹ́ẹ̀kan. dádì mi ò mọ́jú kò sí kan tí mo fẹ́ mọ́jú ṣe. o lè jọmọ mi àbúrò mi lọ́jọ́ ọmọdún mélòó lèmi náà. dádì yẹn pa àwọn ọmọ ẹ̀kẹ́ bí wọ́n ní nǹkan tó ju wọn rè ṣe bí bàbá wọn ní ṣé kò yẹ kí wọ́n dúró síbẹ̀ ní dádì. they are minors and they are susceptible to a lot of manipulation. fóònù mi tí mo fún wọn wọ́n mú wọ́n sísẹ̀ ètè mẹ́tẹ̀ mi wà nù ẹ̀. fóònù yẹn a fẹ́ jẹ breakfast láàárọ̀ dọ́tà mi kò ráyè ti breakfast ọmọ 14 years old kó máa lórí fóònù lórí social media. dádì ẹni kọ́ mú fún yẹn wá Facebook nìkan lá lórí fóònù torí tí kò tó ṣe ṣí WhatsApp tó ṣe ń bá yín sọ̀rọ̀ ni tẹ̀má ní ẹ̀fẹ́ ṣe nìkan ṣe fẹ́ ṣe gbẹ́ fẹ́ ṣàwò ní ẹ̀rọ wa náà ibi tó ṣèyàn ọlọ́run àbẹ̀. orúkọ rẹ̀ ná. Rónkẹ́. ibi tó ṣèyàn dádì ọlọ́run àbẹ̀ dádì. má jọ̀rọ̀ fún tí o fi sùúrù tó bọ̀ má jọ̀rọ̀ fún. orúkọ ọlọ́run parọ́. Rónkẹ́ the best thing is boarding school for now. Baba will do the finance tó bá lọ wò wọ́n á dẹ̀ fi guideline lẹ́ẹ̀pọ̀ gbọ́dọ̀ kó wọn kó school yẹn ayé ẹ̀ ni wọ́n ràn lọ́wọ́ yẹn torí wọ́n dàgbà wọ́n dẹ̀ ní ẹ̀kọ́ gidi lọ́jọ́ ọ̀la wọn ò ní rẹ́lòmíì bí ìyá wọn. Let him take care of his children through that. O ti gbọ́ Rónkẹ́ má mọ̀jú o. dádì mi ò mọ̀jú. boarding school. dádì kò sí bá a pé boarding school ni kó ṣe lójú kó ṣe kẹ̀dẹ̀ mọ́ pa ẹ̀. dádì ẹ̀ káwọn ọmọ náà sọ̀rọ̀ dádì tó ṣàwọn àǹtà tó sọ pé àwọn pásítọ̀ ìgbà táwọn mọ́ lọ ẹ lè rí ìyá yín fún 30 years gbogbo ẹ̀ làwọn dádì sọ ẹ bí wọn ṣe báwọn ọmọ nìyẹn dádì ẹ̀ káwọn ọmọ sọ̀rọ̀ ẹ má wò mí ní ọ̀hún dádì. tí ọkọ ọmọ ẹ lọ fọ 30 years. these are minors. ọkọ manipulate wọn ni. kọsẹ̀ tó tó bẹ́ẹ̀. dádì ẹ̀ káwọn ọmọ ẹ sọ̀rọ̀ dádì ẹ̀ káwọn ọmọ the law will not allow you to manipulate these children. wo kò sẹ́ni tí ó kọ́ ọmọ ẹ lọ́pọ̀ gbọ́dọ̀ rọ́mọ ẹ òfin ọ̀fààyè lẹ́bẹ̀ yẹn ṣùgbọ́n ẹ má jẹ́ kíjà wá affect ayé àwọn ọmọ yìí let them go to boarding school nígbà tẹ́ bá ń sort ara yín out bàbá ọ̀fẹ́yàwó mi ìwọ náà ti lọ́kọ mi lọ́ọ́ mọ́ rí wọn ń bẹ̀ bàbá náà lọ́ọ́ mọ́ rí wọn ọlùdí ọjọ́ mélòó làwọn ọmọ ń gbà ní ìṣeré tó pẹ́ jù lọ́sẹ̀ mẹ́ta ẹbí náà from there wọ́n wọ yunifásitì wọ́n lọ lẹ́sìn wọ́n ṣe gbogbo ẹ̀ let's get wọn occupied on their own kó mọ̀ jẹ́ pé lè affect tiwọn. sorry sir kí ló tiẹ̀ lead wa sí Àgídìgbò in the first place for the past almost 1 year now until today ni mo ṣe mọ̀ pé ó ti remarry but it's none of my business it's none of my business but ó kọ́ ọmọ mi lọ́nà. bọ̀ ṣé o pè mí pé o fẹ́ ra àwọn ọmọ tí mi ká ọmọ wa ni. anyway mi ò tiẹ̀ ní ìdàtí bẹ́ẹ̀ argue nǹkan tó tiẹ̀ lead wa to this point almost 1 year now a ní practice kan tàjọ ń ṣe látìgbà tí mo ti dé ní 2017 tó bá táwọn ọmọ ẹ bá ní long holiday màá wá gbé wọn bàdàn wá wá ṣọlidé lọ́dọ̀ mi màá gbé wọn padà but àtìgbà tó ti dá sí ìdìsinmi lára yìí ni ò ti jẹ́ káwọn ọmọ ẹ wá mọ́ sometimes in November ọmọ yìí sick gan this my daughter ó sick gan tó serious from nǹkan tó ń sọ fún mi on phone ló jẹ́ understand pé sickness yẹn serious mo wá bàdàn mo gbé lọ sí health plus nínú mall no over 10,000 naira which you didn't have
that kind of money you didn't have taba lose ọmọ ẹnjọ yẹn I lose ẹ náà ni. bàbá bò dẹ̀ sí tíyàwó yín ò ní 10,000 naira. no kò ń ṣe ìyàwó mi sà láti wà ó ti dá seed sí mi ó kẹ́rù mi worth over 3 million lọ lẹ́kọ̀ọ́ tó kó wá bá ó wà lùgbà bẹ́ẹ̀ náà ló sọ pé mo ta property òun ìjọ ṣé lé ni mo gbé ta nàbí kí ni mo gbé ta. ọkùn obìnrin tó ti dé títí ti dé o. ọmọ yẹn ń wúkọ́ serious gbogbo. ẹ wá máa lọ ilé ọ̀rọ̀ ti yanjú ká lè mú kéèsì mi ṣùgbọ́n ẹ má gbàgbé ibi tí ọmọ ọba wa bàbá sí kìrìpẹ́ fẹ́ kọ́ àwọn ọmọ ìtravel tí àwọn ò ní rí wọn. nǹkan mo fẹ́ ṣàlàyé ń sìn kí news tó wọlé nǹkan tó lead wa sáàdì ìgbò yìí tẹ́lẹ̀ kóhun tó ṣe gbogbo pàpàǹbarì ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ a ní arrangement kan mutual arrangement tí ò fàjà màá wá gbá ọmọ yẹn lọ wọn á ṣọlidé màá gbé wọn padà sọ́dọ̀ ẹ̀ wá tìgbà tó ti ṣe pàpàǹbarì nǹkan tó ṣe yẹn kò wá jẹ́ ní access àwọn ọmọ yẹn mọ́ kí ni ìtumọ̀ pé mo bímọ màá máa lọ pàdé wọn ní mall every time anyway nǹkan tó ṣe yẹn ń sìn yìí it's not acceptable to me mi ò kọ́ ọmọ travel nǹkan tó lead wa ni pé àti dé stage kan tó yẹ pé láti November ọmọ ń wúkọ́ ó sick ó jẹ́ ń treat. we don't have time for you again tonight. yes sir sir ẹ jẹ́ so just want this last one nǹkan tó lead wa síbi kò jẹ́ kí n tọ́jú ọmọ mi health wise ó dẹ̀ lówó tó fẹ́ fi tọ́jú wọn but that's just for argument's sake. ìkejì tí mo bí sí UK tí mo mú lọ bí sí UK right of abode there tó yẹ kó ó tún máa expire ń sìn tí n bá ṣe right of abode fún sìn kò lè rí gbà mọ́ láéláé àwọn èèyàn ń fi 5 million wá visa káàkiri. ẹ ṣe ọmọ yẹn láti débẹ̀ kẹ́ tó gba abẹ́yìn lè lọ. mi ò lè gbá lẹ́yìn ẹ̀ mo láti present ẹ̀. níbo láti present Nigeria bí lábọ̀ British High Commission no British High Commission. ní Nigeria bí. mi ò lè aláwòrán ọmọ báyìí lọ jókòó sí UK now at 13 I can't orí mi pé now wọn ò dẹ̀ ṣe pé fún mi bíi tìdílé tí. no baba why did you do that. sorry sir I apologize. mi ò ní intention even èmi gan bí mo wà mi ò ní intention àti travel for the next years kò sí nǹkan kan tó wà abroad nsìn tí mi ò mọ̀ kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀ at my age. kì í ṣe pé kó ọmọ yìí mi ò kó tí obìnrin yóò ní rí mọ́ but this is the time mo gbọ́dọ̀ ṣe right of abode fún tó bá wá in future tó bá fẹ́ lọ it will be easy for him to go on his own. mo láti ta mọ́tò mi láti mo lọ bímọ. it's alright ẹ má ti sè yẹn lọ ọjọ́ ti lọ bàbá kí ni ẹni tí ń tán sọ yẹn. dádì mo mọ èèyàn tí wọ́n jẹ́. ok. tẹ́ni bá ti kó ọmọ dádì ó kó lọ ni mo mọ èèyàn tẹ́ni jẹ́ dádì ẹ̀ máa kẹ́ni fọwọ́ lágbá mi lójú o. kò jọ. ẹ pọ́n sọ́ọ̀sì pé orí fámìlì tòun kan ò pé ń sìn sẹ́yìn náà iná gbọ́ ẹjọ́ ṣé abáyẹn wá lálẹ́ dádì. ṣé wọ́n ti sọ ohun tí wọ́n padà wá sọ ìta àjà wọn sọ ni wọ́n náà sọ. èmi náà sọ tó mi ò sọ sí wọn mi ò wojú wọn rí. wojú wọn rí. ẹjọ́ kọ́ nìkan tí mo ṣe fún wọn lórí ọmọ má ṣọ ọmọ. wojú wọn rí. ṣé òpè mi rí lè mọ́ ọmọ ni. ọsá ti sọ ntáwọn gan ọsọ táàdé wọn sọ ọsá ti sọ àbí ó kárí láì ṣùgbọ́n wà ilẹ́kọ̀ọ́ ni o wà ilẹ́kọ̀ọ́ ni o kò yẹ kó o sọ o tágbàlagbà bá lè fẹ́ sọ tí mo dẹ̀ pa wọn lẹ́nu sọ wáyé kí wọ́n padà sọ. báwo ṣe máa bú fámìlì mi ṣé fámìlì wo ni mo pa sí ìbàyẹn sí pẹ́ bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ tó ta ni mo sọ fún nu wọn. Rónkẹ́ dádì òun kọ́ ọmọ lọ ni o òun kọ́ ọmọ lọ ni dádì mo mọ èèyàn tó jẹ́. Rónkẹ́ sá. agboolé kọ́lẹ̀ tí ń sọ̀rọ̀ yìí kì í ṣe inú kọ̀rọ̀ yàrá yìí kì í dẹ̀ ṣe street kan ní ìṣẹ́jú gbogbo ayé lẹ tí ń sọ̀rọ̀ yìí wọn à ní right láti kọ́ ọmọ lọ bí wọn náà ṣe ní right láti deprive wọn láti rí ọmọ. ẹ já conclude lórí ètò ìlálẹ̀ yìí sáà ń kọ́ ọmọ lọ sí boarding school àbá àkọ́ ọmọ lọ sí boarding school ọmọ ò lè dá wà lọ́dọ̀ rẹ níbi tí wọn ò ti ní rí ọmọ òdẹ lè wà lọ́dọ̀ wọn níbi tí wọn náà ti ní rí ẹ gbọ́dọ̀ máa jọra àwọn ọmọ yín ní ẹjọ́ bí wọ́n ní. kí ni conclusion wa. sá ẹ̀yin lọ́n bẹ́ẹ̀ ṣe lè bá mi ṣe. Rónkẹ́ dákẹ́ mo kọ́kọ́ fẹ́ kọ́ ọ fọkàn balẹ̀ pé wọn à lè yàn ọ́ jẹ. ọkàn mi ò balẹ̀ lórí wọn náà ni. no mo kọ́kọ́ ibo ló ń gbé ṣé Ìbàdàn ló ń gbé. bẹ́ẹ̀ sà. Ìbàdàn ló ń gbé. bẹ́ẹ̀. ọ̀dà bóun ló ṣe máa gbé Ìbàdàn tó sì wà wájú mi bì tọkàn rẹ ò tún ní balẹ̀ bóun ṣe tí ọ̀dà òwò àbúkú fáìn ìwà àbúkú yẹn ò deprive láti sọ pé wọ́n kó lu lọ́mọ mọ́ náà á kàn sọ fún wọn ni pé yìí ṣe bẹ́ẹ̀ torí wọn náà bímọ ọkùnrin bí ìyàwó tiẹ̀ náà bá darú nǹkan bá ń sí la sẹ́nu rẹ̀ ó dùn sí irú ìyàwó bẹ́ẹ̀ so
òsì tí ọ̀dà ń bẹ̀ bọ́ yóò sọ pé ká wá gbé wọ́n kọ́ ló lọ ọmọ mọ́ yóò sọ pé ká yẹn jẹ kọ́ wa máa dààmú káàkiri pọ̀ wọ́n mọ́ kí o wọ́n ti kọ́ ọmọ lọ o ètò náà dẹ̀ dá gidigbo Oríyọmí sì dá sí ọ̀wà ní access ọmọ ẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ tó Oríyọmí dá sí ó disappoint mi torí ọ̀wà Ìbàdàn ó yẹ kó ọmọ mi better I can never tolerate that why you do this ẹ̀yin méjèèjì ẹ̀ dìde à ń bọ̀ ẹ káàlẹ́ ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Àlàtẹ̀. ẹ ṣe gan alájì. mi ò kì í gbà kíyàwó àtọkọ máa jà kí ọkọ ọmọ kó wá máa witness yóò pé bàbá àwọn ló jẹ̀bi ni àbí oníyà àwọn ló jẹ̀bi mú endanger life wọn nìyẹn I won't tolerate that spiritually morally it's not going well it doesn't speak well I won't tolerate that so gbogbo n tẹ́ sọ fún mi mo rí i ṣùgbọ́n ìṣe tèmi ni pé mi ò ní fara mọ́ kíyàwó àtọkọ máa jà bàbá àtìyá kọ́ ọmọ wa máa dá sí kó máa witness so ẹ má bínú mo rí i tẹ́ sọ ní ìgbéyín lẹ́nu sọ̀hún àlàyé rẹ ni mo ṣe yẹn kọ́mi rẹ má bínú. yes sir. gẹ́gẹ́ bí a ṣe wá bí ọ̀sẹ̀ mélòó kan. tí ẹ bá fi rí ọmọ tó jẹ́ minor tó sọ̀rọ̀ bóyá ọmọ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ó ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn gẹ́gẹ́ kàn bóyá ọmọ yẹn ni wọ́n assault tàbí ọmọ yẹn ló ń wá àwọn òbí ẹ̀ tàbí ọmọ yẹn ni wọ́n ń jiyàn lé lórí àbí kankan tó bá ń jiyàn lọ́mọ lórí gan ní fojú ẹ̀ hàn then eléyìí èmi ò kì í gbà kíyàwó àtọkọ máa jà kí ọkọ ọmọ kó wá máa witness yóò pé bàbá àwọn ló jẹ̀bi ni àbí oníyà àwọn ló jẹ̀bi mú endanger life wọn nìyẹn I won't tolerate that spiritually morally it's not going well it doesn't speak well I won't tolerate that so gbogbo tẹ́ ẹ sọ fún mi mo rí i ṣùgbọ́n ìṣe tèmi ni pé mi ò ní fara mọ́ kíyàwó àtọkọ máa jà bàbá àtìyá kọ́ ọmọ wa máa dá sí kó máa witness so ẹ má bínú mo rí i tẹ́ ẹ sọ ní ìgbéyín lẹ́nu sọ̀hún àlàyé rẹ ni mo ṣe yẹn kọ́mi rẹ má bínú. yes sir. gẹ́gẹ́ bí kàmpúdà the genius kàmpúdà ẹ káalẹ́ bàbá. ẹ káalẹ́ sà. orúkọ yín àti bíi ti wá sà. èmi ni Rafiu Salawudeen láti Àpáta. Àpáta ń bàdàn. bẹ́ẹ̀ ni sà. ọ̀rọ̀ ẹjọ́ ta ló mú wá. ọmọ tó ń gbé lọ́dọ̀ wa ló sọnù táwọn wá. fọ́tò ẹ̀dà. gbà tó gbéra tó kúrò ní skul ní ọ̀sán ìjọ yẹn tó wá sí ṣọ́ọ̀bù ìyàwó mi ní yàrá Adéọyọ wọ́n wá ní kó dúró pé àwọn ọjọ́ mọ́ lọlé wọ́n bá wà tí wọn ò bá rí i àti wá gbogbo ọ̀nà fodasis dé odò ọ̀nà ìléwó. ọmọ náà ní kí lórúkọ rẹ̀. Mubarak. ọkùnrin náà ní Mubarak ni. bẹ́ẹ̀ni ọmọ 17 years. ọmọ 17 years. bẹ́ẹ̀ni. ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa tẹ̀dẹ̀ ń wò wá ẹ dákun ọmọ tẹ́ ń wò yìí wọ́n ń wá o Mubarak ni ọmọ 17 years ni ṣe ti rójú ẹ̀ ó dúdú láwọ̀ ọ̀sánra púpọ̀ Mubarak rẹ̀ ń wò yẹn o àwọn ló ń bá rìn ṣe ti yọjú ẹ ti wá wọn tó. àti wá wíwá tá a wá wọ́n rí ní Muslim ní mosfala ẹni tó wá gbúrò rẹ̀ ó pè mí wọ́n dẹ̀ níbi tó wà yẹn kó bá mú dání pé mò ń bọ̀ ìgbà tí ọ̀yẹ́ wá ní kí n ṣe sùúrù ìyẹn jẹ́ ó dayọ̀ tó ń ṣe yẹ dírẹ́sà. ìgbà tẹ́ débẹ̀ ńkọ́. ìjẹ́ tí débẹ̀ ọba ní àwọn ilẹ̀ ti sú òun tí kò lọ sùn lọ mo lọ́dà jọ́ lọ sùn lọ rẹ tó bá dé àárọ̀ ọ̀la mo wá mu mo sì dé àárọ̀ ọjọ́ kejì mo ti bá ká sọ méjì dání pé kí n lọ mu ìgbà tí mo pe nọ́mbà yẹn ọba lọ mo ń gbọ̀ wá yá ó lóun cháàjì ni ìgbà mo wá ní ọmọ ńkọ́ mọ̀ ń bọ̀ àmọ́ ọmọ ọlọ́mọ ti sá lọ mo níbo ló ṣe sá lọ ó láwọn jọ ń bọ̀ òun dé ṣọ́ọ̀bù òun kọ́ bọ́lẹ̀ lórí ọ̀kadà kọ́ mọ́ lọ sí ṣọ́ọ̀bù pé kò ń sanwó ọ̀kadà òun bojú wẹ̀yìn òun ọ̀rọ̀ mọ́mọ́ àtìgbà yẹn láti jọ ń wà. tẹ́lá bá àwọn ọmọ yìí gbòòrò lọ́wọ́ àwọn oúnjẹ gbòòrò lọ́wọ́ ni ẹ̀tìmọ̀rú àwọn ọmọ yẹn ó kàn sáká. ó ní sẹ́ bólà ló ń ṣe tó yẹn. bó ṣe ń lọ nìyẹn ọ̀nà tí rí yẹn o tẹ́ bá ti rọ́mọ ìtàn sa bólà wọ́n ń wá ń lé o bàbá ẹ̀ dìde nǹkan kò ṣe bólà ní sà bó ṣe wà yẹn. ilé ẹsẹ̀ yóò ní jóná. ẹ̀wúrú wọ́n pọ̀ nílé mi tí ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ o. yes sir. báàsì dà ó yá kí ló ṣẹlẹ̀ sà. ìyàwó mi ni wọ́n jáde ńlé. ok. pẹ̀lú oyún. òní ni wọ́n di 21 days tí wọ́n jáde. tí a sì ti rí wọn. mo travel níjọ́ Alámísì wọ́n wá sọ fún mi pé tí n bá ń bọ̀ kí n ya ọ̀dọ̀ àwọn èèyàn wọn
ìgbà tí mo ń bọ̀ mo wá ya ọ̀dọ̀ ìyá wọn sọ pé ọ̀la ni ọjà ọ̀wẹ́ náà kí n jẹ́ ó di ọ̀la kí n tó tí òun bá ta nǹkan n tó bá mọ̀ pé wọ́n fún wa kó fún wa. So mo sì jẹ́ ó di ọjọ́ náà wọ́n sì ta nǹkan wọ́n rán mi sí wọn wọ́n ra àwọn nǹkan mi pé kí n fún wọn mo wá fẹ́ wọ oko Ìbàdàn mi ò wá rí oko mi ò wá tètè rí oko so ìgbà tí mi ò tètè rí oko ilé fésù mo ní ó dá èlò odò ìyàwó mi ẹ bá ń sọ fún wa pé ẹ lọ tọ́jú wọn pẹ̀lú oúnjẹ tí ìyẹ ó jẹ torí tápà ní ẹ̀mí ẹ lọ tọ́jú wọn torí wọn wà pẹ̀lú oyún èkejì sínú. tálẹ̀ ní kọ́ lọ sọ́dọ̀ ìyàwó yín. àwọn ọmọ mi tí ó wà nínú ilé. mo ní kó lọ fún wa ní jẹ lílo náà ni wọ́n lò ní nísìnyí wọ́n wẹ̀ kódà láàárọ̀ wọ́n sọ pé wọ́n lo ìlú àwọn wọ́n lo ìlú wọn sọ pé òun náà ni wọ́n ń pẹ́ kí ìyá odò ìyá wọn ibi èsì ni mo wà kí ló wọ́n á sọ fún mi pé wọ́n máa ń wípé wọ́n ti jáde ńlé títí di òní àmọ́ nǹkan kan ń ṣe warapa tó bá kọlù wọn yóò máa wí ìwíkúwì bóyá ìyún náà ní ṣe ni wọ́n fi jáde pẹ̀lú oyún on 14 ní oṣù yìí náà ni àwọn dókítà sọ fún mi pé yóò bímọ agbára Ọlọ́run wọn bímọ bó ti yẹnu ìgbà tí wọ́n sì sọ fún àwọn èèyàn wọn ní kí n dúró de àwọn ìgbà tí wọ́n di ọjọ́ Sunday èmi àti bàbá wọn ti jọ wá ilé yìí ìgbà tí a jọ wá ilé yìí oorun mẹ́ta ni bàbá wọn sùn tí a ń wá pẹ̀lú àwọn máa fi ẹsẹ̀ rìn dé sàlẹ́ǹdì gbogbo káàkiri láti Ìwó Road lọ sí tógẹ̀tì gbogbo ẹ̀ so a sá ń sọ fún wa à ń sọ fún gbogbo àwọn èèyàn pé à ń wá èèyàn báyọ̀ à ń wá èèyàn báyọ̀ gbogbo anybody tá a bá sọ fún wọn ní ká lọ sí Àgídìgbò ń bí a ṣe ń wá mọ̀tí Ọlọ́run tí kan rà pé. kẹ́ẹ̀rí wa ṣùgbọ́n rí wa tóyún. ẹyẹ èèyàn tẹ́ ń wò wá ní ẹ dákun o obìnrin tẹ́ ń wò yìí ó wà ní oyún o. sùlíà ni wọ́n pè wọ́n kọlà kọ̀ọ̀kan. sùlíà wọ́n pè wọ́n kọlà wá sọmọ Oǹdó ni. ọmọ Ìrágbìjí ni. ọmọ Ìrágbìjí ni ọkọlà kọ̀ọ̀kan tẹ́ ẹ bá rí bóyá gbà tẹ́ ẹ rí bí ó ṣubú síbì kan tó ń ṣe bákan àbọ̀ sọ àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu tẹ́ rò pé kò wá òkè ó máa ń wà òkè tán bá ti tọ́jú ẹ o ó jáde ńlé ni o ó wà nú oyún o kò yá wèrè o kò gbóyún lẹ́gbẹ̀ẹ́ títí o ọkọ rẹ̀ ló jókòó yìí ti ń wá o tẹ́ ẹ bá bá wa rẹ̀ ń tó jọ sùlíyà lóko ẹ̀ ó já 11 ẹ dákun ẹ mọ̀ bá wa mú bọ̀ lágídígbò ó lóyún ó ti fẹ́ bímọ on the 14th of this month ní EDD rẹ̀ ẹ dákun tẹ́ ẹ bá bá wa rí ó ti heavy gan ẹ jọ̀ọ́ àwa náà ò ní sọnù ọmọ wa ò ní sọnù Ọlọ́run ó sì ṣe sùlíyà nírí láìpẹ́ yìí lágbára Ọlọ́run ẹ fọkàn balẹ̀ sá ẹ fọkàn balẹ̀ ẹ káàlẹ̀ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ.